Bí gbogbo wa ní gbogbo ààyè ibi tí a bá wà, kọ́kọ́ náà ni pé mo fẹ́ rọ̀ wá, mo sì fẹ́ bẹ̀ gbogbo àwọn èèyàn wa pé ẹ dákun torí Ọlọ́run. Mo fi bí Ọlọ́run bá bọ́ ṣe tóbi tó, mo fi bẹ̀ yín. Ọlọ́run bá kò ní da iṣẹ́ yín nù. Ẹ dákun torí Ọlọ́run, ẹ bá wa gbìyànjú láti bẹ̀ kí ẹ bá wa kẹ́kùn wa lọ́wọ́ lórí iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí nípa ìlú Ògbómọ̀ṣọ́ bí yóò ṣe kẹsẹ̀ járí títí dáadáa. Kò sọ́nà míì tí a tún fi lè fi kún wa lọ́wọ́ wípé ẹ máa bá wa like program wa yìí, ẹ máa bá wa share rẹ̀, ẹ sì máa make comment yín. Ẹ dákun, ẹ jẹ́ kí ká tanná ìmọ́lẹ̀ sí kíní, kì í ṣe pé torí ìsìn torí ọjọ́ iwájú náà ni. Ẹ má wò níwò wípé bóyá Ògbómọ̀ṣọ́ ló ṣe, ẹ má dá wọn lóhùn. Kí ló dé tá a fi lè máa fi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ká máa fi ṣe àríkọ́gbọ́n, so that ibà mọ̀ bírú rẹ̀ bá tẹ̀ tí fẹ́ ṣẹlẹ̀ àbí bá ń ṣẹlẹ̀ ní igun ọ̀dọ̀ wa níbi tí a ti wá, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, àti rí ìnà rírù nǹkan báyìí kódà kò ṣẹlẹ̀ sáwọn ìlú báyìí bí wọ́n ti ṣe rìn ní ibi tí wọ́n gọ̀ sí ní. Ẹ jẹ́ ká wò tún bí ṣe, kò jẹ́ pé ibi tí a fi ṣe ọgbọ́n fúnra wa ni. Ibi tí wọ́n gbọ́n sí ní, ẹ jẹ́ ká lo ọgbọ́n wọn, ká fi kún ọgbọ́n láti fi yanjú ọ̀rọ̀ ara bákan. Méjì náà lọ̀rọ̀ ilé ayé. Wọ́n ní àwọn àgbàlagbà náà mọ̀ pálórí wọn ní ọ̀nà ló jìn, ẹrú tẹ rí ò ní bàbá. Gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́nà òkèèrè tó pọ̀ tẹ́ jìnnà sílé, ọ̀pọ̀lọpọ̀ nínú yín kì í ṣe pé bọ́ yóò wù yín láti pé kẹ́ jìnnà sílé. Ìgbà àti àkókò ló ní kó rí bẹ́ẹ̀, àbí kò jẹ́ pé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá léè tó fi lélẹ̀ fún gbogbo jẹ́ ìran Yorùbá ni, kì í ṣe pé wọ́n ní tàbí ṣùgbọ́n. Jẹ́rìí pé gbogbo àwọn tọ́lọ́run bá ní wọ́n bá fẹ́ di nǹkan, wò kí ń di nǹkan ní inú ilé. Tí ẹ bá rí àwọn tó bá di nǹkan nínú ilé, wọ́n máa di òòṣà kalẹ̀, wọ́n máa di dàlúrú, wọ́n máa di àwọn tí máa da nǹkan rú púpọ̀ jù, kì í ṣe ọ̀rọ̀ àwàdà. Mo ṣẹ̀ṣẹ̀ tún rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n yẹn látàrí nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Tàbá ní kí ló tó ń sọ pé wọ́n fẹ́ fọba jẹ́, wọ́n sì wá lọ rí mọ́ba láti Jos. Mo wíru example náà ní ọbẹ̀rù ti bàbá àná. Àwọn ọmọọba kan wà nílé, àwọn tí mọ àṣírí tó wà nílé, wọ́n ti sọ pé àṣírí ọlọ́wà nídìí ẹ̀. Wọ́n fọba jẹ́, ẹ wo ọwá lóko rẹ̀ ti jẹ́ òní wọn fífẹ́ àti ìlú òyìnbó wọn ti lọ rí mú wá sílùú wọn ṣe kò tòrò. Gbogbo báwọn yẹn ṣiṣẹ́ láti pé kan ba ìpìlẹ̀ Yorùbá jẹ́jẹ́ látara rẹ̀. Ó kàn bí tó wà yìí, àpèrè ayé àwọn baba ńlá baba wọn ni, àwọn gbọ́dọ̀ jẹ́ kí ó bàjẹ́. Àmọ́ jẹ́ ká mú yẹn náà kúrò, kẹ́ mọ́ wo ní ìwò ti Yorùbá nìkan, ẹ lọ rí èwo nílẹ̀ Haúsá. Mi gbélé Haúsá fúngbà díẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọba náà sọ pé ọba yìí ti kú, níwọ̀n ọba wọn sọ pé wọ́n ti mú ọba kan wá. Ẹni tán mú wá yẹn ó lè jẹ́ pé láti Èkó wọ́n ti mú, àbí láti London, wọ́n sì fi sí London dáadáa àti Germany. Àwọn Haúsá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, wọ́n ń rò pé wọ́n ń bẹ l'Amẹ́ríkà, mi ò sọ pé wọ́n ò sí l'Amẹ́ríkà, ṣùgbọ́n wọ́n sì wà ní Amẹ́ríkà tó. Wọ́n ń fi ọgbọ́n àti ète bá Amẹ́ríkà gbé nítorí wọ́n ti mọ̀ pé àwọn ò fẹ́ràn Amẹ́ríkà ni ó sì fẹ́ràn wọn. So wọ́n ti jọ mọ̀ fúnra ara wọn. Ẹ rí i pé ọwọ́ tí àwọn Americans tó ń fi mú ọmọ Haúsá ó yàtọ̀ sí bó ń ṣe mú ti Yorùbá, àbí tó ń tún fi mú ti èdè mìíràn. Fún ẹ̀yin tí Ọlọ́run ní kí ẹ wà lọ́hùn, wọ́n sì fẹ́ràn láti pé ká máa kó Yorùbá mọ́ra, torí nǹkan kan kó jẹ́ ká máa kó Yorùbá mọ́ra. Wọ́n ti study àwa Yorùbá wípé ẹ foríjì mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Wọ́n ti study àwa Yorùbá wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa lágọ̀. Àgọ́ wa sì débi pé a máa compromise at any time. Bámbám ni mo yóò ń bẹ lára wa tó pọ̀. Àìmí kúkú ti dá Amẹ́ríkà ní ìsìn, tí ó bá ṣẹlẹ̀ sí wọn nílé kó mọ́ ṣẹlẹ̀ sí wọn nílé, kò sí tó tọ́ka wọn níbẹ̀. So ibi tí Amẹ́ríkà bá ti aláwọ̀ dúdú sí, iná ìná mọ́ ṣe. Mo mọ̀ kún papọ̀ ní aláwọ̀ dúdú ní o, torí wọ́n ní ti tẹnitẹni tèkísà wọn ní tààtàn, ẹ̀yin ní títí wá, Ọlọ́run bá kò ní ṣe yín lẹ́rú. So colonization yìí ò tí tán. Ìkóra ẹni lẹ́rú tí ẹ rí táwọn Amẹ́ríkà tán kó àwọn èèyàn lẹ́rú kò tí tán. Ibi tí wọ́n bá fura sí ni wọ́n ń lò sí. Mo bá fídíò kan pàdé, mo jẹ́ nìkan tí mo make my little research ní mo ti ṣe mọ̀ yìí. I'm not a party goer, I'm not clubbing.
so ó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ní nǹkan kan míì tí ó jẹ́ bí hobby fún bí kíní mo fẹ́ràn kíní ní ṣíṣe mo fẹ́ràn kíní ní ṣíṣe ayọ̀rọ̀ ni mo tún dìde bí mo ṣe sọ fún yín nínú àlùwàlá ni mo wà bí mo fẹ́ ṣàdúrà ìrònú ọ̀rọ̀ Ológbòmọ̀ṣọ́ dá mi láàmú gidi gan kò dẹ̀ kí ṣe pé bóyá ó lè affect health mi rárá ó mú ọpọlọ mi jí pé ẹ wo mistakes táwọn baba ńlá baba ti ṣe ẹ wo mistake táwọn baba ńlá baba ti ṣe ẹ wo mistake táwọn baba ńlá baba ti ṣe tábàlẹ̀ tó lè ṣe tábàlẹ̀ tó lè ṣe tábàlẹ̀ ṣe lè tábàlẹ̀ ṣe bó láṣẹ tààfin ní kóra wa lẹ́rú bó ló ṣe jẹ́ tó fi jẹ́ pé àwọn ilẹ̀ Yorùbá yòókù wọ́n ṣe mọ wò wá láríkọ́ṣe dáadáa láti pé kán fi àtúntí ṣẹlẹ̀ nílùú wa ní ìsìn kan fi kọ́gbọ́n íńtẹ́rì tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìsìn ó fẹ́ mú Ògbómọ̀ṣọ́ kó di champion láàrin gbogbo ilẹ̀ Yorùbá ni o torí pé ogun ti jà Ọ̀yọ́ ti túkárí Ìbàdàn ti fọ́nká gbogbo ṣe ń dé táwọn tọ̀hún tán fọ́nká tí wọ́n ń dé ìtàn fi hàn pé Ògbómọ̀ṣọ́ ogun òkú wọn rí ńlọ́fà tó jẹ́ pé ilé iná ẹ̀kọ́ kan ló fẹ́ kọ́ wa tó jẹ́ pé unity tán fẹ́ láàrin ilẹ̀ Yorùbá pátápátá tí kò ṣeé ṣe pẹ̀lú ògo Ọlọ́run láti ìlú Ògbómọ̀ṣọ́ ni ó ti dìde Ọlọ́run ọba ní alásọ̀ṣẹ èsì máa bu àwọn ẹrú rẹ̀ nígbà míì kan sọ níwọ̀nba ẹrú ni mí níwájú Ọlọ́run ọba mi ò kì í ṣe àfà ọmọ ọ̀dọ̀ àwọn àfà lèmi kódà tó bá jẹ́ pé nínú àwọn tọ́lọ́ ní kí n máa jókòó kí n máa bá ṣàwàdà kí n máa bá ṣe àdúrà ni mo mọ ṣàlàyé fún wọn pé ẹgbẹ́ ìgbàgbọ́ yín sínú ọkàn yín kẹ́sì gbé tọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ọba lọ gẹ́gẹ́ bí nǹkan tẹ nígbàgbọ́ sí tẹ̀ ń sìn ẹni tí Ọlọ́run ọba fún mi lágbára ni màá ṣe màá fẹ́ kẹ́ lọ rí mọ̀ wípé ẹrú ni mí níwájú Ọlọ́run ọba ẹ rán mi níṣẹ́ ni sí ọ̀dọ̀ Ọlọ́run ọba yín tó dá yín èsì tí Ọlọ́run ọba yín tó dá yín tó bá fẹ́ fún yín lésì kó mọ́ fún èmi lésì kó mọ́ fẹ́yìn lésì kẹ́ mọ́ rí pé iṣẹ́ tẹ́ rán mi mo jẹ́ tẹ́ bá wá rán mi níṣẹ́ tí mi bá wá lọ rèé jẹ́ dáa ó dá mi lójú wípé ẹ̀yin náà sọ pé ìwọ náà gba ọmọ ọ̀dọ̀ rere mo rán níṣẹ́ ẹni tí mo rán níṣẹ́ mo sì ti rí àbọ̀ iṣẹ́ náà wá lágbájá mo ní kọ́ lọ rí bá mi fún ìyá lágbájá ní kinní wọ́n ti jíṣẹ́ fún mi níjẹta pé o ti fún un ní ẹni tí mo ní wọ́dà ìwọ náà bá mi nílé ìwọ náà gbà ọmọ ọ̀dọ̀ rere lèmi ń fẹ́ kí n máa jẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n bá ń bùkátà àdúrà lọ́wọ́ mi ọwọ́ mi kọ́ ọwọ́ Ọlọ́run bá lọ́wọ́ ẹ rán mi níṣẹ́ sọ́dọ̀ Ọlọ́run bá ní ẹ̀yin ní kẹ́ ẹ ní ìgbàgbọ́ yín pé ẹ̀tọ́ yín ni n tó sì wù yín nù ẹ ti rán mi níṣẹ́ sí ọ̀dọ̀ ẹni tọ́jọ́ dá èmi pẹ̀lú yín èmi kọ́ ni màá ṣe fún yín Ọlọ́run bá ní ó ṣe fún yín tó bá sì ṣe fún yín kẹ́ ẹ máa jẹ́ kọ́ kẹ́ ẹ lè máa dúpẹ́ fọ́mọ ọ̀dọ̀ rere pé o kú iṣẹ́ ìwọ náà gbà kò sẹ́ni tó ń bá ṣàdúrà tí ó sọ pé nígbà tí mo fẹ́ bóun ṣàdúrà mo ti sọ fún pé lọ́ọ̀rì mọ́ mú nǹkan báyìí wá ìpè bóyá máa mọ bíìlì yẹn pé lágbájá mo bíìlì ẹ pé mo fẹ́ bẹ ṣàdúrà mo mọ̀ pé ẹ̀bùn ni fẹ́mi láti lè jókòó lè mọ ṣàdúrà hobby ni it's a very big hobby fún mi láti ìgbà tí mo ti wà ní gbéníjà tó ti wà ní kékeré lóun ti ní kí àárín òru ọmọ jẹ́ bí ọ̀tá fún mi kì í ṣe pé bí ọ̀tá báyẹn precisely but títí mo mọ fi sùn lálẹ́ ó mọ níwọ̀nba sí nǹkan mi tí wọ́n mọ̀ ṣe ní òru ní sọmọ yahoo láti kan tó sọ pé wọ́n mọ̀ ṣe yahoo ni mo ti náà ti fún mi ní jòkójòkó kódà kó tó di pé wọ́n mọ̀ sọ pé wọ́n ń browse wọ́n ṣe kíní sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi ìtẹ́yẹ tí mò ń ṣe Ọlọ́run ló ẹ̀ńdá rẹ̀ ló ń fi sí mi lára tó bá tẹ íńtánẹ́ẹ̀tì tó bá wọ bí tó bá jáde ebi kí n tẹ ní tó bá wọlé tó bá tẹ mi lọ́rùn ebi máa jáde nígbà tí mò ń ṣe ń tẹ wọ́n sọ pé sá máa wọ́ lọ títí tí wọ́n fi lọ rí kọ́nu mi bọ́bí kan rárá má ti pé òyìnbó tó ọkọ̀ yìí ti fẹ́ dà mí láàmú sí pé fi ṣe pé mo fẹ́ kó bá mi ni màá withdraw ara mi màá lọ rí béèrè pé òyìnbó tẹ́lẹ̀ yìí kọ yìí ní ìsinyìí sí òyìnbó àlàáfíà ni tó bá ti jẹ́ pé òyìnbó tí ọba jẹta burú ni má ti ṣẹ́rí padà tèmi ọwọ́ ọbẹ̀ yẹn mọ́ tèmi náà fi mọ́ ṣe study mo fi mọ́ study díẹ̀díẹ̀ ẹ fi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kẹ́ fi ṣe study case láti máa fi wo láti pé kẹ́ fi wá ìdàgbàsókè fún ara yín náà tí ẹ bá sọ̀rọ̀ ní Ifẹ̀ tí ẹ bá sọ̀rọ̀ ní Òṣogbo tí ẹ bá sọ̀rọ̀ lẹ́kìtì tí ẹ bá sọ̀rọ̀ ní Oǹdó tí ẹ bá sọ̀rọ̀ lábẹ́òkúta kí wọ́n gbé àwọn ará Ògbómọ̀ṣọ́ irú nǹkan bá ń ṣẹlẹ̀ sí wọn rí mọ́ ṣe rìn tí Ọlọ́run fi fún wọn ní ìṣẹ́gun very well ẹ fi study case ni kò ní wá dápẹ́ pé ẹ̀yin tẹ́ wá wà ní òkèèrè tí ẹ wo mọ kankan tẹ́ kí n sọ ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ bá fẹ́ mọ̀ sọ̀rọ̀ ẹ̀yin Ògbómọ̀ṣọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ṣe báyìí ayé lára ọmọ ọmọdé ṣe nǹkan wọn ó ní bí Ọlọ́run ṣe mọ́ tó nǹkan rẹ̀ tó bá yẹ ti ṣe rere tó iná ilẹ̀ ṣe mọ́ tẹ̀lé islamically me being a Muslim
ẹ̀kọ́ kan bẹ tí mo kọ́ gidi gan látara baba ńlá wa anabi Ibrahim alayhi salatu wassalam. ìní sọ ìbẹ̀rẹ̀ bó ti ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ ni mo lè sọ fún yín, àárín gbùngbùn àti ibi tó parí sí lọ́dọ̀ anabi Ibrahim ni màá kàn sọ fún yín gbogbo rẹ̀ ní ìsìn pátápátá náà tó bá sọ gbogbo rẹ̀ kò ju ìṣẹ́jú méjì lọ. tẹ́ẹ̀fì rí i pé Ọlọ́run bá ní ètò kan tí mọ̀ ṣe, ó sì mọ bí ṣe mọ̀ ṣe. èyí tẹ́ bá rí tẹ́ ò bá mọ̀ lẹ́ béèrè fún, yóò dẹ̀ kọ́ yín kí ló gbé wa débi tó gbé wa dé yìí. baba ńlá wa àti ìyá ńlá wa ni Ọlọ́run ni mo dá yín sínú ọgbà, ẹ máa jẹ ẹ máa mu tó bá wù yín ní kẹ́ ẹ máa jẹ níbí, ṣùgbọ́n ẹ má fọkàn eléyìí, ẹ má fọkàn eléyìí tí wọ́n wí níjọ́ náà. baba ńlá wa Adam ó kúnu láti béèrè wípé èso tẹ́ ní ká má fọkàn yìí ṣé kò ní ìtumọ̀, nígbà tí wọ́n gbé gbogbo ohun tó wá ń bí lẹ́ṣẹ̀ ní ẹ̀tọ́ fún wa tó ẹgbẹ́ kékeré yìí lẹ́wà sọ fún wa pé ká má fọkàn. kí ni nǹkan tó lè fà tẹ́ fi lè sọ fún wa pé kí a má fọkàn? mo kàn fẹ́ kọ́ ẹ̀kọ́ ni o, nǹkan tí mi ò bá mọ̀. Ọlọ́run sì wá lè sọ fún mi pé ìwọ náà ló padà ní, ṣùgbọ́n bíyàn ṣe rìn bí ṣe tọ́ ni àìṣèbéèrè ìjọ náà ń ló kó wa débi tí a bá ara wa dé látara baba ńlá wa. àwọn ìyá wa láwọn ìyá ńlá wa látìgbà tí àwọn sì ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé curiosity wọn wípé mo gbọ́dọ̀ mọ kí ló wà nù kíní yìí, pé ló fi fà pé àwọn tá jọ ń gbénu ilé, àwọn ìyá náà jẹ́ fún wa, ìyàwó náà jẹ́ fún wa, àbúrò náà jẹ́ fún wa, àǹtí náà jẹ́ fún wa, ọmọ náà sì tún jẹ́ fún wa. ọgbọ́n inú wọn àti tẹ́ inú wọn ojú títí wa lọ. ìnífẹ́ kájẹ́kájọ tí ọ̀pá bọ̀ ní ọjọ́ míì a ó lè mọ fúnra wa ní ọ̀rọ̀ yànjú nípa irú rẹ̀, tá a fi mọ̀ pé irú ìjókòó lèèyàn fi jókòó pẹ̀lú obìnrin, irú ìjókòó lèèyàn fi jókòó láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, irú ìjókòó lèèyàn fi jókòó nínú ẹ̀. one of those things that the little I know, níwọ̀nba tí mo mọ̀ tá a lè fi jọ kọ́gbọ́n láàrin ara wa síra wa. kódà sítórì ìgbésí ayé ti tèmi gan tí wọ́n bá ní kí n mọ̀ sọ tí màá fi jáde láyé níwọ̀nba tó kù yìí, a ó wò yóò sú wa, a ó gbọ́ yóò sú wa, a ó sì rí ẹ̀kọ́ kọ́ látara rẹ̀ pé àṣé ọkùnrin gan fúnra rẹ̀ àti study case ni fúnra rẹ̀ lọ́rọ̀ mi fi wá dàgbò ṣe dà nílùú Ògbómọ̀ṣọ́ báyìí ni mo fi wá di ní tí mo dà mọ́ wọn lọ́wọ́ nílùú Ògbómọ̀ṣọ́. ìnirú ìkúnni lọ́wọ́ tí ẹ̀yin tẹ́ ń kún wa lọ́wọ́ pẹ̀lú àwọn àlàyé tẹ́ ń ṣe fún wa, pẹ̀lú àwọn ìmọ̀ràn tẹ́ ń ṣe fún wa, mo mọ̀ pé ó dá mi lójú pé gbogbo bí ayé bí tẹ́ bá wà nísìn inú yín ọmọ dùn pé aṣọ fọkùnrin kò ṣe báyìí ó sì ṣe bẹ́ẹ̀, aṣọ fún kò ṣe báyìí ó ṣe báyìí, àṣebọ ọkùnrin yìí kò jọra rẹ̀ lójú, ẹ ó lè mọ̀ ṣe báyìí. gbogbo ẹni tẹ́ ń bá ọ̀rọ̀ tẹ́ bá mi sọ, tẹ́ ń bá pàdé nínú ohun tí mo ń ṣe nínú fídíò, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run bá yọ̀ bá mi dúpẹ́ fún yín torí pé ẹ kún mi lọ́wọ́ tó pọ̀ púpọ̀ torí àwọn tí a ń bá fa wàhálà yìí àti agbára ni àti owó ni àti ìmọ̀nìyàn ni wọ́n ní gbogbo rẹ̀ lọ́wọ́, wọ́n sì lóògùn lọ́wọ́ pàápàá, wọ́n sì tún láwọn aláàfáà lọ́wọ́. ṣùgbọ́n ìwọ̀nba tí Ọlọ́run bá tí tó fi kọ́ wa tí à ń lò iná là ń lò. máa wá rọ̀ wá ìpè kẹ́ dákun, ẹ má jẹ́ kó sú yín ṣe láti máa fi àtẹ̀ránṣẹ́ yín ránṣẹ́ sí wa, ẹ má jẹ́ kó sú yín ṣe láti pé kẹ́ máa pè wá, láti pé ká máa sọ kẹ́lẹ́ bá mọ̀ wípé ibi tá a bá dé nì à ń sì lérò pé kẹ́yìn náà kẹ́ máa sọ pé yóò dá tẹ́ bá ṣe báyìí, kí ló tẹ̀lé ṣe báyìí, torí pé a rí nígbà tí kíní fi ṣẹlẹ̀ ní Israel, a rí nígbà tí kíní fi ṣẹlẹ̀ lamẹ́ríkà, a rí nígbà tí kíní fi ṣẹlẹ̀ ní London, a rí nígbà tí kíní fi ṣẹlẹ̀ ní Canada, kódà ọ̀kan sojú mi ní Germany eléṣe. so gbogbo eléyìí àwa yìí ń kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀ láti pé ká mọ rí nǹkan mìta fi mọ̀ sọ fún ẹ̀yin yẹn wá tẹ̀ wá níbẹ̀ yẹn. Ọlọ́run bá yóò sì jẹ́ kẹ́ fi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kẹ́ lè fi ṣe study case lórí nǹkan tí ó wà nílẹ̀ tá à ń bá kalẹ̀ káàkiri yìí, kí Ọlọ́run bá kó sì kó ayọ̀ láti pé kí a lè bá mọ̀. nígbà míì ọgbọ́n ẹ̀yìn ó yẹ jẹ́ pé níparí ni ó ti wúlò fún rẹ̀ ni, ó kù sí wa lára bàbá lè mọ̀ ẹ̀bẹ̀ kí mọ́ wulẹ̀ tí gbàgbé torí ìlú tá a wà ní ìsìn opportunity náà ni mo ń sáré lò ìgbé kọ́lọ́run bá kọjá kó ṣeé ṣe kí n fi parí fídíò yìí kọ́ mọ́ jẹ́ pé wọ́n mú iná lọ. bala fẹ́ lu jẹ́ni ní ìsìn gan àtolówó àti tálíkà àti fẹ́ di kan náà torí mo rí bàbá wa mọ́kọ̀ rẹ̀ tí jẹ́ Open Salau, mo rí wọn lórí Facebook, àwọn gangan fúnra ara wọn iná sọ kí ní sórí péjì wọn tí wọ́n fọwọ́ lẹ́rán báyìí wọ́n ní láàrin oṣù kan péré dísẹ̀ táwọn lò láti fi rọ́ọ̀nù nínú ilé, kì í ṣe bísínẹ́sì oníta láti fi rọ́ọ̀nù nínú ilé, àwọn ti lo bísínẹ́sì likely I'm sorry torí mi ò go too deep níwọ̀nba náà mo gbọ́ nínú rẹ̀ kọ́mọ̀dé pé mo lọ rí ṣe ọ̀rọ̀ gbèsèrà wọn. bọ̀tí tí mo sámọ̀ ni pé diesel tí wọ́n lò láàrin oṣù kan péré láti fi rọ́ọ̀n iná tí wọ́n fẹ́ lò ní àwọn bí yòówù tó bá ti fẹ́ lò wọ́n wípé àwọn ti lo diesel 10 million naira
10 million naira 10 good million naira ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí. Bó ṣe yàyàkuyà mọ́ wa lọ́wọ́ ní ìlú Nàìjíríà tó yẹ pé àwọn ọmọ obìnrin wọ́n ń tọ́jú ní 2 million, wọ́n ń ṣerun ní 3 million, wọ́n ń lọ pàtí alẹ́ kan tí wọ́n ń parí 50 million. tó ń ti bó ṣe rí bẹ́ẹ̀ náà á rí àwọn tí 10 million naira yìí tí ó kàn wọ́n lọ́wọ́ tó yẹ pé àwọn àrọ́mọdọ́mọ padà bá nǹkan tó fi 10 million naira yẹn ṣe nípa ti tẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó kún fi lè ṣèrànlọ́wọ́ fún ìgbésí ayé títí wọn àti ti inú ilé wọn. ìní wọ́n sọ pé àwọn parí láàrin oṣù kan lórí diesel yẹn. èyí tó wá tó máa ń jẹ́ nǹkan tó máa jẹ́ ìbànújẹ́ fún ọkàn fún wa òun náà ni pé nínú gbèsè lọ́lọ́ọ̀dì kí ìlú Nàìjíríà kí a mọ̀ bá ara wa up till now ọpọlọ wa ò tí ì ṣí láti pé ká lè bá a mọ̀ pé kí la lè ṣe kí la ò lè mọ̀. sólà lókùtà ń lò inú sólà àtẹ̀rí tá ń lò kálẹ̀ káàkiri nísìn àwọn nǹkan márùn wa nílẹ̀ wa náà ni wọ́n tún ń lò gẹ́gẹ́ bí fídíò kan tí mo wò ni wọ́n ń lò láti mọ̀ fi ṣàwọn pọ́ọ̀pọ̀ sólà yẹn. kò sí ibi tán pé ti lè rí ọ̀pọ̀lọpọ̀ wọn rí ní Nàìjíríà wọ́n ti discover rẹ̀ wọ́n ti mọ̀ pé ó wà ń bí ibi tán bá gbé ti rí pé ó ti wà báyìí wọ́n tàrí àwọn èèyàn wọn lọ kán lọ rí mọ́ ọjà. tẹ bá já gbìrìgbìrì wọ́n sọ pé wọ́n fẹ́ wá parí ìjà nígbà tí ọba ìdọ́là abọ́túnla wọ́n gbé katapila wá wọ́n gbé nǹkan kan wá wọ́n mọ̀ pé pẹ̀ ní wọ́n pa fẹ́ develop ìlú. àìkàn márùn yẹn náà wọ́n ń kó láti lọ rí make research lórí rẹ̀ pé ṣé kíní yóò wúlò fún kíní kó nígbà tẹ́ bá rí ọdún 6, 7, 10 sígbà kan ti ní nǹkan ti ṣẹlẹ̀ nílùú kan ẹ ò ní gbọ́ pé nǹkan kan wà ń bẹ. àwọn òyìnbó wọn náà sì padà dé wá kó àwọn èèyàn tó wà nítòsí wọn kó wọn lẹ́rú nínú kó wọn lẹ́rú náà ni pé àwọn wà á dẹni tán ń sọ àyè bẹ́ẹ̀ mọ́ débẹ̀ yẹn o bọ́ǹbù lè wà ń bẹ̀ o mọ́ débẹ̀ yẹn o àwọn kankan bẹ́ẹ̀ tá a lè ta ti kì bọ́lẹ̀ téèyàn gbọ́dọ̀ débẹ̀ o torí pé wọn ò fẹ́ kẹ́ rí nǹkan tó wà ńlẹ̀ àkọ́kọ́ wa mọ́ para wa lọ bá ń ṣe ń jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn láàmọ̀ jà lórí ọ̀rọ̀ èdè láàmọ̀ ṣe kínní àwọn kan mọ̀ rí pé mọ́tò tó ní àlàáfíà tí ò lè takú lọ́nà ni wọ́n gbé wọlé láti máa fi kó kínní ìpẹ́ wa ní wọ́n ti ẹ̀ mọ̀ wa mọ́tò lọ ní títì ẹ̀ dédé rí òkúta ragada nínú tírélà òkúta tẹ́ ń wò lórí tírélà ẹ̀ mọ̀ pé òkúta lásán ni kí ló dé tó jẹ́ pé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ pé láti Maiduguri lẹ ti fẹ́ gbé òkúta tẹ́ fẹ́ gbé wá sí Èkó tẹ́ fẹ́ fi kọ́lé ni àbí kí lẹ fẹ́ fi ṣetán gbé kálẹ̀ káàkiri a ò jókòó ká gbéra wa léèrè lórí pé kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ oríṣiríṣi wọn sì kó wa lẹ́rú ní Áfíríkà ilẹ̀ rí yẹn òkúta tẹ́ ń rí yẹn inú rẹ̀ tàbí láti ara rẹ̀ kọ́mọ́dù gbé ní jábà ẹ̀ lọ nǹkan tí ó ṣe wọn láǹfààní lọ́pọ̀ nínú rẹ̀ nígbà tí wọ́n bá gbé lọ tí wọ́n bá fẹ́ gbé lọ tí ó fi dénú pọ́ọ̀tì wọ́n fi gbé sómi tí ó fi lọ bí tí wọ́n lọ. mo ti rí fídíò kan nípa rẹ̀ tó sọ orú nǹkan báyìí ọkàn mi bàjẹ́ inú mi ò dùn sí pé ṣé gbogbo tá a fẹ́ mọ́ ṣe tá a fẹ́ fi mọ́ para wa kálẹ̀ káàkiri nìyí. irú yẹn ó wà kálẹ̀ káàkiri àwa dúpẹ́ fọlọ́wọ́ báyìí pé ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ti ń gbèrú rẹ̀ bọ̀ wá káwa mọ́lé ní ìsìn àti wọ́n kọ́gbọ́n nínú rẹ̀ àwa rí àwọn èèyàn tí wọ́n sọ pé àwọn èèyàn dé èèyàn tí wọ́n dó tì wá lábẹ́nu. mi ò gbàgbé ọ̀rọ̀ anabi Ibrahim alayhi salatu wassalam tí mo sọ pé kò ju ṣẹ́jú méjì lọ mo yà síbì kan ni kí ni mo sọ pé kò ju ṣẹ́jú méjì lọ nígbà tí wọ́n sọ fún ìyá ńlá wa bàbá ńlá wa wípé mọ̀ fọ́n kaba ẹ̀ tí kò gbọ́ nígbà náà tọrọ dàbí òrò tó dà tọ́lọ́ bá dà padà sórí ayé kí wọ́n gbélé ayé ó bí àwọn ọmọ yìí kànáà tí wọ́n fi jẹ́ pé wọ́n fi jọ jẹ́ ọ̀rẹ́ ara wọn wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ di ọ̀tá láàrin ara wọn látàrí pé àfẹ́rẹ́ ẹni Ọlọ́run bá sọ pé kí kálukú kọlọ̀rí ṣe bóun ni mo ṣe lè gbé òyìnbó rẹ̀ ni mo lè rí lò ní ìṣe ẹ̀foríjìn mi kán lọ ṣe sacrifice láti gbé kán lọ rí ṣe tàbá ní kálò ní ti Yorùbá yóò fẹ́ dá ní mi ò ṣe mọ́mọ́ yóò fẹ́ dàbẹ̀ ní pé báyà olúwa rẹ̀ ń ṣẹbọ pẹ̀lú nǹkan tí ń sọ lọ make sacrifice ẹ lọ ó ní nǹkan oko ó gbé kí n tẹ ẹ lọ ó ní nǹkan ọ̀sìn ó gbé lọ nígbà tí ọjọ́ ó fi pé ó ní nǹkan ọ̀sìn nǹkan oko ní ẹran rẹ̀ jẹ́ dàgbà ni ò fi kú fọ́jọ́ tán fi ní kán fi wò ó nígbà tí gbogbo wọn ò dé ó ní nǹkan oko rẹ̀ ti tán lẹ̀ ó tún ti rí èyí tó tún ti ń jẹrà àwọn èyí tó ti ń bàjẹ́ èyí tó jẹ́ nǹkan ọ̀sìn agbára ń bẹ lára rẹ̀ ó tún fresh lára àwọn méjèèjì ojókòó kan jọ ronú ọgbà àwọn dúpẹ́ fọlọ́run Ọlọ́run mọ̀ gbàdúrà wa eléyìí lọ́jẹ́ tó fi dàgbà eléyìí náà kọ́ mọ́ sọ pé àwọn dúpẹ́ tí ì bá ṣe pé tí ọlá àti tiẹ̀ nǹkan ìsinmi yìí kò bá kú kó wá mọ̀ pé ó yẹ káwọn tó tọ́ bọ́nú ara wọn káwọn jọ mọ̀ ṣe nǹkan táwọn jọ fẹ́ mọ̀ ṣe papọ̀ ni ẹni tó ní nǹkan ọ̀sìn tó ní nǹkan oko inú rẹ̀ ò dùn sẹ́ni tó ní nǹkan ọ̀sìn kátó pọ̀ fọ́ ọ̀pá ẹni tó ní nǹkan ọ̀sìn gẹ́gẹ́ bí ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ tẹ́ fi kọ́ wa bọ̀tẹ́ jẹ́ ká bìíra léèrè pé níjọ́ náà nígbà tán pa tó wọ́n pa
tọ̀hún òkùnkùn pa ẹran, níbo lẹ́ran yẹn tó padà bọ́ sí? Bí Ọlọ́run ṣe máa ṣe ètò rẹ̀ ẹnìkan táwọn wí fún wa pé òun ló mọ bó ṣe tó puzzle ni, gẹ́gẹ́ fún àwọn tẹ́ máa ṣe nǹkan puzzle ọ̀rọ̀ Ọlọ́run ọba àdìtú ni. Ọlọ́run fi gbogbo rẹ̀ pamọ́, ó wá lọ rí fẹ́ràn yẹn pamọ́ sáàyè ibi tó fẹ́ fẹ́ràn yẹn pamọ́ sí. Islamically nínú belief wa òun ni pé ẹran ọjọ́ náà lọ́hùn ìnìgbà tán fẹ́ pa Ishmael tọ́lọ́run bá fi rọ́pò ẹ̀mí Ishmael tó di tí mùsùlùmí ń pè ní iléyá láti fi ṣe ìjọsìn fún Ọlọ́run ọba. So kí ni nǹkan tí mo ń try láti sọ fún wa níbi ni pé Ọlọ́run lọ́mọ bí ṣe mọ́ àdìtú lọ́rọ̀ Ọlọ́run ọba tó yẹ pé kò sẹ́ni kankan tó lè tú. Nǹkan tẹ́ rò pé ó lè síwájú ó lè padà wá gbẹ̀yìn, nǹkan tẹ́ rò pé ó lè gbẹ̀yìn ó lè padà wá síwájú. Mo rí ọgbọ́n kọ́ nínú lẹ́tà kan tí ẹnìkan kọ sí mi, lẹ́tà tó ní tó ń kọ sí mi. Lẹ́tà yìí bá bàbá wa kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Lẹ́tà yìí bá bàbá wa kábíyèsí wí. Lẹ́tà yìí bá orúkọ rẹ̀ ti jẹ́ adájọ́ àgbà tó ń handle kéèsì Ògbómọ̀ṣọ́ ó bá wí. Lẹ́tà yìí ó bá ẹni tó ń sojú kábíyèsí ní court sọba lójú. Lẹ́tà yìí ó bá wọn wí. Kì í ṣe pé títí eégún nínú ìmọ̀ràn tó nítọ̀hún fún mi ni. Ìmọ̀ràn yìí wọ̀ mí lára. Mo wá rí pé ìmọ̀ràn yìí ṣe nǹkan tẹ́mi nìkan lè gbọ́. Èyí tó bá yẹ kó bá bú kábíyèsí ni àbúbá ṣe kìíní kan, ó yẹ kí gbogbo yín kẹ́ lè mọ̀ pé èmi Zubairu Muhammed Taofeek mi ò ní tolerate kí lọ́tẹ̀ ẹ̀fẹ́ fà tí ó fi jẹ́ pé onítọ̀hún ó di pé wọ́n fẹ́ máa kọ nǹkan sí mi. Ìmọ̀ràn ló sọ ni mo sọ pé ó bá kábíyèsí wí, ọ̀nà tó sì fi bá kábíyèsí wí ẹ ó padà gbọ́ níwọ̀nba bó ti ṣe wà. Ibi tá à ń lọ kò jìnnà, ibi tá à ń yà sí òun ló pọ̀. Ọ̀rọ̀ ló Ògbómọ̀ṣọ́ kò sí nǹkan tí kò kì í bí. Ìmọ̀ sílẹ̀kùn oríṣiríṣi nǹkan kalẹ̀ báyìí fún wa ni. Mo wá ń rọ̀ yín, mo ń bẹ̀ yín, ẹ̀yin tọ́rọ̀ yìí tí kò sojú yín tí ẹ ò mọ̀, ìwọ̀nba ní kẹ́ ẹ dá sí mọ́. Ẹ rọra ṣẹ́yè pè lórí nǹkan tẹ́ ò mọ̀. Ṣé fèmí no gbogbo ìtẹ́lẹ̀ ń ṣẹ́ kò dà mí láàmú torí pé mo mọ̀ pé Ọlọ́run bá tó dá mi kò fi mí sílẹ̀ nígbà kankan. Ìmọ̀ dùn mọ́ mi torí pé aborí dèpè nù òun ni mí. Mo ti sọ fún yín pé kò tètè yé mi ní nǹkan bí ìjẹrìndínlógún àbí jù bẹ́ẹ̀ lọ. ẹni mi kan bẹ tí ó bá gbé tó bá wo fídíò yìí tí ó mọ̀ sọ tọkàn rẹ̀ tí ó tún rẹ́rìn tó bá ti gbọ́rọ̀ tó mo fẹ́ sọ yìí ni mo tó discover ara mi dáadáa lórí ìrìn àjò yìí. ní kí ló dé mo mọ̀ náà mo jókòó mo make research lórí ara mi. Èwo ni mo ṣe tó dáa, èwo ni mo ṣe tí ò dáa, irú èsì wo ni lágbájá fún mi, irú èsì wo kọ́ ni lágbájá fún mi. So mo wá rí pé mo wá padà wá discover pé àṣé mo kàn sá fún ní tí mò ń sá fún ni. Ọlọ́run bá fúnra ara rẹ̀ ti yàn mí láti pé mo fẹ́ ṣe nǹkan láti pé kí n ní nǹkan tí máa lead tí máa protect àwọn èèyàn mi. So tí irú rẹ̀ bá wáyé ló jẹ́ kí n mú tọ̀rọ̀ tí bàbá wa Kálá Ifá wá fún wa nígbà tí mo fi kì í sí títí wa o. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti sọ fún wa pé lójú ọ̀nà tíṣẹ́ tìtọ́ lọ́hùn àwọn tó gbé lọ́tà rẹ̀ nígbà mi àwọn ni wọ́n mọ̀ la ojú ọ̀nà kalẹ̀ fún ẹ tó fi mọ̀ mọ̀ mi tó mọ̀ tán torí tí wọ́n bá lé ọ òní gbọ́nà ibi tó lọ́ bá fẹ́ gbà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó dé kan tó pàdé pẹ̀lú ìyá ńlá wa Khadija, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ̀bẹ̀ nìkan ló wuṣẹ́ fún wọn. Sẹ́ni tó wuṣẹ́ fún wọn yẹn sọ wá padà parọ́ ìpè in tó wù fún wọn yẹn ṣe rọ́ ni. Ẹnìkan ń bọ̀ o bí ó ṣe rí ni. Nílànà ti kìrìsìtẹ́nì náà ìbá wọn kan náà ni wọ́n sọ pé àwọn amòye tí wọ́n sọ̀rọ̀ nípa Jésù ló ń bọ̀. Ṣé tá bá pẹ́ láyé ti sin labalábá fẹ́ tẹ̀lé sẹ́rù pé irú àwọn amòye ń sẹ́rù pé a tún lè gbọ́ tí wọ́n mọ́, a ò ní gbọ́ tí wọ́n mọ́. A mọ̀ pé wọ́n pé miracle doers ni, àwọn motivational speakers ni wọ́n tí ní kankan ibi tá a mọ̀ tó sí nìyẹn. So gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká lọ lérò nǹkan tó yẹ pé kíní kan tó common ni but kò common pàápàá. That is common sense. Everybody has sense but not everyone has what is called common sense. It's very common but not everybody has that thing called common sense. Àwọn ní fi mú àti fi mọ́ mislead wa tá fi mọ́ misinterpret àwọn ọ̀rọ̀ tí kò bá yẹ ká mọ́ misinterpret. Bẹ́ẹ̀ ká lọ́ba níka tún kò ebi kí ni gbogbo nǹkan tá a sọ yìí ebi lọ́ba níka ti sọ pé kàn mọ́ fáwọn ilé kan ní ilé ní ìmọ̀ràn jẹmọ́ kí ni kankan wọ́n fail láti understand pé kí ni perspective onímọ̀ lọ́ba níka fi wọlé tó fi sọ nǹkan tó sọ yẹn níjọ́ tó fi sọ tó sọ ṣé lórí ayélujára ló fi sọ bẹ́ẹ̀ àbí wàhálà yìí ti délẹ̀ kó tó mọ̀ sọ no. Alákọ̀ọ́kọ́ I bring a suggestion ìmọ̀ràn ni mo mú wá pé gbóyin. Ẹlẹ́ẹ̀kejì mo tún ṣàlàyé ara mi inú rẹ̀. It's just like ẹlẹ́ẹ̀kejì fún wọn nímọ̀ràn bó ṣe kàn ṣe. Alákọ̀ọ́kọ́
ìfẹ́ nù mi ni pé ó wù mí tó bá pẹ́ tá a bá lè ṣe báyìí kò ṣeé ṣe. Nígbà tí kò ṣeé ṣe ó bọ́ sí bọ́lọ́run sì ní kí ó bọ́ sí, tó fi wá di pé bí kíní ṣe bẹ̀rẹ̀ sí mọ̀ kẹ́ni ẹni tó bá mọ̀ nígbà náà. Èmi Zubairu Muhammad Taofeek mo sọ pé kíní kan ọ̀rọ̀ yìí tá a bá tẹ̀sẹ̀ bọ̀ o, it's going to become a season film. What does it mean to be a season film? Bẹ́ẹ̀ ni tẹ́ bá mọ̀ nǹkan tá a gbé season film ẹ mọ̀ pé fíìmù ẹyọ kan ni but ó fẹ́ ní chapter tó fẹ́ tó 10 tó máa ń ṣe tẹ́lẹ̀ lọ́wọ́. Ẹlòmíì tó bá dé wọlé tó máa ń wọ̀ tó bá ń jọ ṣé wọ́n ti kí ló ṣẹlẹ̀ sí Janet? Wọ́n pe àwọn ò tí ì gbé ti bi Janet wá. Ní wọ́n bá gbé kí ló ṣẹlẹ̀ sí Paul? Wọ́n pe àwọn ò tí ì gbé ti bi Paul wá. Isa ńkọ́? Wọ́n pe àwọn ò tí ì gbé tiẹ̀ wá. Eléwòlá ti Moses táwọn sọ fún yín lánàá tó gbé nǹkan yẹn àṣírí rẹ̀ ti tú ìnáwó lọ́wọ́ yìí. So bẹ́ẹ̀ ni season film is different in one single film. Fíìmù ẹyọ kan ni but yóò mọ ní àwọn characters oríṣiríṣi, yóò mọ láwọn chapters oríṣiríṣi. Mo ní nǹkan tọ́rọ Ògbómọ̀ṣọ́ tí ó padà rí nìyẹn. Bó ṣe season film ṣe kò kí ní end ni wọ́n pé ok ti Musa ti end ń bì, ti Isa ti end ń bì, ti Moses ti end ń bì, ti ó kù Janet nìkan ló kù ní ìsìn. Gbogbo àwọn ilé àti rí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ní ìsìn. Àti rí náà rí gbogbo ibi tí kálukú ń lọ. A ti padà rí pé n ti ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ kì í ṣe nǹkan míì, àwọn àfáà ni àwa náà sì ní láàrin ara wa síra wa. Ìsìláàmù ló ń dààmú ìsìláàmù ló fẹ́ máa fi ìsìláàmù máa fi bú ẹ̀sìn míì láti pé kẹ́lẹ́ máa sọ pé àwọn ẹlẹ́sìn yìí àwọn náà ń dá wàhálà alẹ́ fún wa nílùú tí wọn ò sì mọ́wọ́ mẹsẹ̀ tó ìdẹ́ pé wọ́n sì ń wá àlàáfíà fún wa lórí nǹkan tí a ń ṣe. A dúpẹ́ fún gbogbo àwọn ẹlẹ́sìn míì lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, bẹ̀rẹ̀ látòrí àwọn oníṣẹ̀ṣe tó fi dárí lórí àwọn kìrìsìtẹ́nì. Kì í ṣe pé wọ́n gọ̀, àwọn náà mọ nǹkan tí wọ́n ń ṣe, ṣùgbọ́n torí pé wọ́n wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ kò sí kan nínú wọn tó dààmú ìlú Ògbómọ̀ṣọ́. Pàápàá báyìí òkú ti ṣe rí. Mo wá ń rọ̀ wá, mo wá ń bẹ̀ wá, ẹ̀yin tẹ́ wà lọ́nà jíjìn ẹ fojú rẹ fi wo Ògbómọ̀ṣọ́ o, ẹ sì fojú rẹ ẹ fi ro kàn yín nǹkan ẹ dákun ẹ fojú àlàáfíà ẹ máa bá fi wá wo bàbá wa Ghandi Orúmọgẹ́gẹ́. Ní tí mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ ní pé téèyàn bá ti lè fojú rẹ tó bá ti fi wo Orúmọgẹ́gẹ́ ó ti fojú ojú rẹ ó ti fi wo ìlú Ògbómọ̀ṣọ́ ó yìí ti fi wo ilẹ̀ Yorùbá. Torí kò sí bó ti lè ṣeé ṣe yóò sì wáyé sí nǹkan dáadáa ó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí ó máa jẹ́ pé nǹkan tó lè ṣe ọpọlọ wa lórí ìrìn àjò tá a bá fẹ́ rìn tí ẹ ò ní padà wá bá wa wípé Ògbómọ̀ṣọ́ ní lékè lórí nǹkan tó ń ṣe tó ẹ pé wọ́n padà máa fi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ máa fi ṣe àríkọ́gbọ́n àríkọ́ṣe dáadáa nínú gbogbo nǹkan tá a máa ń ṣe. Ẹ wo gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀, crisis tí ń ṣẹlẹ̀ láàrin àwọn lọ́ba. Lágbájá ní Adétọ́sí ìtàkọ̀tọ́sí lágbájá alága kọ̀tọ́sí kínní. Ǹjẹ́ gbọ́n kankan látọ̀dọ̀ Orúmọgẹ́gẹ́? No. Irú nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́ba mi tó bá jẹ́ pé irú ọlá ipò agbára àti ìmọ̀nìyàn tí Ọlọ́run bá ṣe fún Orúmọgẹ́gẹ́ lọ́lọ́run bá ṣe fúnra àwọn yẹn ni ilẹ̀ Yorùbá ọba ti fọ́ lójú báyìí nìsín. tó bá gbé àtagbára ipò owó ìmọ̀nìyàn àti gbogbo ẹni àti ìjẹ́gbajúmọ̀ àti mọ̀wé ni tó bá jẹ́ pé ní irú àwọn èèyàn bá ní ibi irú ètò Orúmọgẹ́gẹ́ ilẹ̀ Yorùbá ti gbóná oríṣiríṣi nǹkan ní ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n owó nǹkan tó lọ́wọ́ bá tó ṣe pẹ̀lú kábíyèsí wa he is seriously endowed débi pé àwọn tí ó lè jókòó sínú ilé tí ó sọ fún pẹ́ lórí ẹgbẹ́lẹ̀ báwọn tí wọ́n bá tiẹ̀ gbé wọn bá ní gbé wọn torí owó wọn ò gbé wọn torí ọlá ṣùgbọ́n kò sí kankan tí kábíyèsí lò lé ẹnìkankan lórí ìbàjẹ́ bí wọ́n ṣe ń ba nǹkan tí wọ́n ṣe jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ pé bàbá yìí wọn lọ́kàn padà torí pé wọn ò ṣe kíni torí pé wọn mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n sì tún gbìyànjú láti mọ ṣàtúnṣe rẹ̀ ọlọ́run bá yóò bá lọ́ra ẹ̀mí bàbá wa Orúmọgẹ́gẹ́ yóò sì lọ́ra ẹ̀mí gbogbo àwa tí a bá dúró tì wọ́n náà nípa ti tòdodo ẹ̀yin tẹ́ ẹ bá ti ṣe ọlọ́run bá yóò ṣe ọkàn yín padà láti pé kẹ́ ẹ wá ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ rúpa ń bu yín pé kíní kan lágbájá mi ò gbà ẹ bá mi sọ fálájì Mọ̀nsúrù ẹ bá mi sọ fún kíní kan a sì ń fẹ́ràn ara wa ní ìkan náà ni wa bó délẹ̀ tán ní ìsọ̀rí dandan ìnígbà mi ò ní sáré inú jọ ń bí gbogbo wa lọ́wọ́ ni kò sí nǹkan tí kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tọ́lọ́run bá ti ní kọ́rọ̀ ara kó yẹra wa ibo la fẹ́ tara wa dànù sí a ò lè tara wa dànù síbi kankan ẹnìkan bẹ tẹ́mi rẹ̀ yan sọ̀rọ̀ ọmọ Ẹdẹ ni Ògbómọ̀ṣọ́ ló gbé dàgbà Ògbómọ̀ṣọ́ làwọn òbí rẹ̀ gbé ti ṣayé ìwà wọn sọ ìmọ̀ lọ Ẹdẹ gbogbo ìgbà òkè sí gbogbo sọ lẹ́nu òun gan ní ìfẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ nílùú wọn òun náà wàá dúró tí Ògbómọ̀ṣọ́ wa mú àmkà bàbá òun mú òun àfin tó mú òun wọlé tán mú òun jáde báyìí tẹ́sí sọ wọn pé tìlú bá pín sí méjì o tọ́ba lèèyàn ṣe àṣàwọ̀ àwọn bàbá yẹn ti rí nǹkan tó lè ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ni òun náà sì dúró ti Ògbómọ̀ṣọ́ ìwà máa ń sọ fún àwọn tọ́jọ́ rẹ̀ tọ́jọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ pé tá a bá sọ fún ìpínkẹ́ ṣe déédéé tẹ́ bá lẹ̀ ṣe déédéé ẹ mọ̀ pé ń ṣera yín ni bẹ́ẹ̀ bá ní òde yín tẹ́ bá ní ó gbẹ̀yìn tí ọba gbẹ̀yìn tán bá lè yín ní ilé náà lẹ́ padà sí tẹ́ bá ti wá balẹ̀ jẹ́ nǹkan èèyàn lè torí pé èèyàn ń lọ sẹ́dẹ̀ kó wà lórí ibà ẹ̀dẹ̀ jẹ́ tí ẹ̀dẹ̀ ọba gbẹ̀yàn mọ́
ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n ti bàjẹ́ ń kọ́ ibo lèyẹn fẹ́ padà fún ìforí sí. Torí náà yìí tẹ́ wà lókè òkun náà tẹ́ ń kún àwọn aláàní lọ́wọ́ láti pé kí wọ́n fi bà nǹkan jẹ́, ẹ kúkú rí wa nílẹ̀ pẹ̀lú bá a ṣe ń pariwo tó yìí, tó sẹ́ni kankan tí yóò mọ̀ sọ fún wa pé tọ̀ nǹkan tán ṣe ta fún lágbára láti pé kó wọn ṣe kínní nìyẹn lójoojúmọ́. Ó dàbí ìgbà tó ẹ pé à ń tọrọ ni, kì í ṣe pé à ń tọrọ, tó bá yẹ pé à ń tọrọ náà ni yes, there is nothing shameful thing about it. Torí you know what it takes like pé kí wọ́n máa agitate pé mo fẹ́ ṣe ìjàngbara tó bá fẹ́ ṣe. Wọ́n gan fúnra ara wọn mọ̀ sùúrù àtàwọn míì nínú àwọn olóṣèlú nínú wọn, wọ́n mọ̀ sọ pé àwọn lérò pé lọ́ba ní ká ní owó kan níbi kan tó fi ń ja ìjà tó fi ń bá wọn jà ẹni lọ́dọ̀ àwọn ọlọ́pàá. wọn ń bí mi léèrè gbogbo àtọ́ fi mú mi èèlò ni mo nínú àkáǹtì mi, ẹ gba fóònù mi, ẹ máa chẹ́ẹ̀kì láti tó bá jáde látọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Ṣé kí n lọ rí gba statement of account mi wá kẹ tọdún mélòó lẹ́fẹ̀ẹ́ kí n lọ rí gbà wá kẹ lọ rí wò kẹ ò bẹ́ẹ̀ nìkan ní sponsor mi lórí nǹkan tí mo ń ṣe. Nobody sponsoring me to do anything. Eré tèmi ni mò ń sá. Lẹ́bàá rí mi jọ méjì jọ mẹ́ta ìní dátà mi ìjọ tó lọ́n bá ti ní dátà, kódà kó pé dátà lọ́ba àkọ́kọ́ dé kí n tó sáré nǹkan tó máa jẹ́ inú lé ní àwọn nǹkan tí mo fẹ́ sọ àbí mo fẹ́ ṣe ó ti wà lára, màá ti sáré ṣe pàápàá máa gbé láti pé ká gbé jáde. Gbogbo àwọn eléyìí sì ni mọ́ sọ̀rọ̀ mọ́ lásán tí wọ́n wí ọlọ́lọ́mọ yìí millions náà ná lé lórí. Ẹ wá tún kún wa lọ́wọ́ pẹ̀lú láti bá spread kí ni, torí pé kó mọ̀ jẹ́ pé ìwọ̀nba tá à ń ná yìí kó jẹ́ pé kó lọ rí bọ́ sómi lásán, kó mọ̀ jẹ́ pé ká má ra àwọn èèyàn bá ìwọ̀nba tá à ń ṣe láti pé ká fi ṣe ìdàgbàsókè fún ìlú bàbá wa yìí. Ẹ dákun ẹ fi tiwa ẹ fi ṣe àríkọ́gbọ́n, kẹ ẹ mú nǹkan níbẹ̀ kẹ ẹ lù láti wá fi ṣe dáadáa fún wa nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ mọ̀ ṣe torí lọ́ba níkà, ẹ ṣe torí Ọlọ́run, ẹ ṣe torí àwọn ọmọ yín. Ẹ mọ̀ ṣe ní ṣe pé ó ti délé àti lọ náà nìyẹn. Wàláhì tàláhì mo fi Ọlọ́run bá búra fún yín, kì í ṣe pé mo fi ṣèbàjẹ́ ní ọ́fíìsì mi. Mo ti gbọ́ arákùnrin kan lálejò lọ́fíìsì mi, gbogbo ọdún tó ṣe lọ́fíìsì mi ò bá kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ tá ń jọ ń lò, tó yẹ pé ó wá láti London, spent 27 years in London. Ó padà wálé kò sí kankan, ìyàwó tó wà lọ́hùn ó dógun lé lórí, ó ti níyàwó méjì, wọ́n jọ ọmọ náà ni. Ẹ sì mọ̀ problem àwọn ìyá wa, ẹ mọ́ bínú lórí owó òṣòwò. Wọ́n ṣe tálákùnrin sáfi padà wá sílé, ó máa ń ṣe ràlẹ̀ kálẹ̀ káàkiri. Ó wá property wa sọ́dọ̀ mi ni wọ́n wá 2 bedroom tán fẹ́ rẹ́ǹtì fẹ́ nìkan, láti bẹ̀ a 3 bedroom láti gbé ojókòó njọ́ náà. Ìgbà tí màá fi dé ó kọ lẹ́tà gbẹ̀ngbẹ̀lẹ̀ kí n dákun tí Ọlọ́run sóhun lè jókòó sọ́dọ̀ mi kan mọ́. No, you are welcome. Mi ò gba 1 naira lọ́wọ́ rẹ̀. He was using my office, table tèmi ni table tiẹ̀ ni. Mo fi Ọlọ́run bá, mo fi ọ̀gànjọ́ orí mo fi búra fún yín níwájú Ọlọ́run bá pé kọ́ máa lò. Kódà tó gba secretary, èmi ni mò ń sanwó secretary yẹn tẹ́jọ́ ń ṣiṣẹ́ fún gbogbo wa. Láti bẹ̀rẹ̀ ó tún bẹ̀rẹ̀ kí ni ìpolówó ọjà àti airline rẹ̀. Èyí tó wá ṣe tó wá burú jù ní nígbà tó dé báyìí lọ́ba lórí gbé kí ní advert rẹ̀ gbìrìrì lọ́ba fi gbogbo ọ́fíìsì mi mọ́lẹ̀, lọ́ba di pé èyí tí mi gangan ṣe ayé ọ̀fẹ́ mọ̀mọ́ títẹ̀ lókùtọ̀ pẹ̀lú style mo fi sọ pé ilé yìí ò lè work o. Aláfẹ́jọ́ mọ́ lókè ní gbogbo tí mo lè ṣe advertisement ti lé nǹkan kan sí ìwọ gan náà ti wá mú gbogbo tí wá gbé advertisement ti tẹ̀ tí wá bò tí kì í ṣe pé mi rẹ̀ làjọ ń sanwó bẹ́ẹ̀, but níbo ni mò ń lọ. Mo ṣe iṣẹ́ tí mo jókòó níjọ́ kan tó yẹ kí mo rí 2 million naira. Bí 2 million yẹn ṣe ń jáde tó bó ṣe ń tẹ̀ mí lọ́wọ́ báyìí, mo fi Ọlọ́run bá mo fi búra fún yín lójú ẹsẹ̀ ni mo sọ pé n gba 300,000 naira lórí fi san owó lé rẹ̀. Ẹni tó ti lò nǹkan bí 27 years in London nìyẹn, ó padà wá sílé. Ẹ dákun tó bá yẹ kó bá ti balẹ̀ jẹ́ ni só lè padà wá, kó lè padà wá. Bí ó ti rí nǹkan mú bọ̀ àwọn èèyàn rẹ̀ padà tún mú mọ́ra. Ibi tí mo ń lọ nìyẹn. Àwa náà ti ní experience díẹ̀díẹ̀ ní pé nínú ìgbésí ayé pẹ̀lú àwọn tó wà lọ́nà jíjìn pẹ̀lú àwọn tó wà nítòsí. Tẹ́lẹ̀ mi máa sọ pé ẹni tó wà London kò tẹ̀ lójú òun, ẹni tó wà l'Amẹ́ríkà àwa ilé àmọ́ sọ fún wọn pé ọ̀pọ̀lọpọ̀ táwọn bá pàdé ní online ẹ sáà máa appreciate àwọn èèyàn yín, ẹ máa bá wọn ní ládùúà ni lórúkọ ni pé wọ́n wà nílùú òyìnbó. Wọ́n ṣe wá wà ń bẹ́kẹ́ wá mọ́ ní ládùúà fún ọ̀pọ̀lọpọ̀ bá kọjá kan kórè èkó délé, gbogbo yín pátápátá lẹ́kọ̀ọ́ èrè òkò délé. Ẹ mọ́ tó wájọ kọjá pé àwọn resources yín tẹ ní láti pẹ́ fẹ́ fi wá ìdàgbàsókè fún ara yín àti àwọn ẹbí yín, ẹ mọ́ jẹ́ kan lọ rí waste ẹ̀. Àwọn ẹbí mi kan ń bẹ, ẹbí mi ẹ̀jẹ̀ mi làwọn tí mo sọ fún yín, ẹ̀jẹ̀ mi ní kí n pé láti bò mí tó yẹ pé ọ̀rọ̀ pé wọ́n ní ilẹ̀ òun ní ilẹ̀ wọ́n ṣe kíní nǹkan káàkiri ní oko bí tán gbé ti wá. Ọ̀rọ̀ padà kan níjọ́ kan táṣọ onítọ̀hún fún wọn nígboro Ògbómọ̀ṣọ́, wọ́n gba ilẹ̀ mọ́ wọn lọ́wọ́. Nígbà wọn ó dé, nígbà táwọn náà múra sí nǹkan tán ṣe nílé, nígbà wọn ó dé ó di pé gbogbo bí ilẹ̀ wọ́n ti kọ́lé síbi. Mo fi Ọlọ́run ọba tí mo ń sin mo fi búra fún yín wàláhì làzim summa billahi la ilaha illa huwa. Wọ́n wá dẹni tí wọ́n fi 10,000 20,000 naira tí wọ́n fi ń bọ̀ wọn nínú tí wọ́n fi ń bribe wọn pé kí wọ́n mọ́ sọ̀rọ̀ lórí kìnìún ilẹ̀ mọ́. Wọ́n ti gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́, àwọn tó gbà sí ti ta, àwọn tó igun bí tán gbé ti sọ pé wọ́n jọ wà pẹ̀lú wọn náà padà ta fún wọn. Wọ́n wá di wàláhì nílùú Ògbómọ̀ṣọ́ ni tó bá dàbí rọ àwọn tí mo wí rọ lọ́wọ́ báyìí mo ṣe sọ fún yín wọ́n lè wà lójú oorun nísìn l'Ógbómọ̀ṣọ́ báyìí.
but àwọn ilé wọn tó wà lóko níbi kan wọ́n ti bú ilé wọn tàwọn ti ta lọ. Àwọn tó sì lọ ta ilẹ̀ ní ìsìn tó lè kó lójú tó bá kó wọn lójú wọn lè fọlọ́pàá gbé wọn kẹ́gbẹ́ kan lọ retí wọn mọ́lé. Wọn lágbára àti lè ṣe gbogbo eléyìí nígbà tí yàn bá sí níbẹ̀. Bóò ní nǹkan ló ṣe ní sọnù. Àwọn ọ̀rọ̀ wa ni láti pé kẹ́ má jẹ́ kájọ sọ nǹkan wa rùn. Ẹ jọ̀ọ́ ṣẹ́rí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ ká mi lára. Bí ṣe mú ṣíṣe máa fẹ́ kọ́ mọ́ rí fún mi mo ṣe máa sọ nípa tọmọlàkejì gbogbo nǹkan tí mo ń lọ yìí tí mo fi mú àwọn àkàwé oríṣiríṣi tí mo fi mú wa. Ẹ má bínú pẹ̀lú mi o, ẹ̀dá tọ́lọ́run bá dá mi nìyẹn, ọbẹ̀ yín lórúkọ Ọlọ́run bá. Ẹ bá wa share fídíò yìí, ẹ sì bá wa like ẹ, ẹ sì bá wa make comment, ẹ dákun. Gbogbo àtìlẹ́yìn tẹ́ bá lè fún wa nínú ọ̀rọ̀, nínú ìmọ̀ràn, nínú owó, nínú anything láti pé kí program yìí láti pé kó má collapse, láti pé ká má dákẹ́ tọ́rọ̀ lẹ́gbẹ́ mo sọ fún yìí torí pé tó bá di stage ibì kan ó di dandan yóò rẹ̀ yàn. Bá di ṣe pé nìkan ló wà níbi kan tí ń sponsor. N tó bá wù yín kẹ́ mọ́ wí, I don't care, but it's for sure this program Imole Online TV needs support, need your support out there. Really need your support out there. Wallahi, we really need your support within myself and my own team. Lórí nǹkan tí wọ́n ṣe èmi lè ń wò gbogbo gbà mọ̀ pé àwọn kan bẹ tó ẹ pé àwọn náà tẹ̀ tó wọ́n tẹ̀ mọ̀ pé àwọn kan bẹ táwọn náà ti ń fún mi ní ìtàtórí ní ìsinmi kíní kàtàrí ní kíla lè sọ nípa rẹ̀. Ẹ̀yin lè sọ̀rọ̀ nípa ilé ẹ̀wọ̀n tẹ́lẹ̀ náà ti sọ ẹ rò pé lásán ni. We have people in our board ẹjọ́ tó lọ náà gbogbo nǹkan tẹ́ bá lè ṣe láti fi support program láti pé kí program yìí kọ́ mọ́ lórí fi ìdí rẹmi gẹ́gẹ́ bí àwọn ọ̀tá ti ṣe ń ṣe àti eré tí wọ́n sá kálẹ̀ káàkiri. Ẹ dákun torí Ọlọ́run in ló fà tó pé we are not distracted. A fẹ́ lọ sí Facebook, a fẹ́ rojọ́ Facebook, a fẹ́ ṣe TikTok, yóò dàbí ẹni pé wọ́n fi ń wá owó kiri. A lè gé díẹ̀ ká fi sí TikTok, a lè gé díẹ̀ ká fi sí Facebook. Àwọn ṣe no, we don't do that. We just want to remain steady fast lórí nǹkan tá à ń ṣe, ká wà consistent lórí nǹkan tá à ń ṣe, kán lè bá àmọ́ wa lórí nǹkan tá à ń ṣe lórí pé ìjàngbára la ṣe Ọlọ́run sì ń fún wa ṣe lórí rẹ̀. Tàbá kó mẹ́ tàbá rẹ̀ ń tán bá rẹ̀ jẹ́ á sọ̀rọ̀ nípa rẹ̀, tàbá rẹ̀ ń tọ́ fẹ́ rẹ̀ yàn jẹ́ á sọ̀rọ̀ nípa rẹ̀ láti pé kọ́ mọ́ rẹ̀ yàn jẹ́. Ànábì ló sọ fún wa bẹ́ẹ̀, ó ní àwọn èèyàn méjì ó ní ẹ ṣe ìrànlọ́wọ́ fún wọn, ẹni tí wọ́n rẹ̀ jẹ àti ẹni tí ọ̀rẹ́ yàn jẹ. Àwọn sàábé bi léèrè pé Ànábì wọ́n rẹ̀ yàn jẹ agbó tẹni tí wọ́n rẹ̀ jẹ, ẹni tó rẹ̀ yàn jẹ ń kò ní ẹni tí wọ́n rẹ̀ jẹ ẹ̀bẹ̀ ó ṣe sùúrù, ẹni tó rẹ̀ yàn jẹ ẹ̀bẹ̀ ẹ ṣe nàṣíà fún, ẹ ṣe wáàsí fún, àbí ẹ jẹ́ kó jèrè ẹ̀mí ẹ̀jẹ̀rẹ̀ ẹ̀mí rẹ̀ láti mú ṣe dáadáa wípé n tó ṣe yí ọ̀dá, kẹjú kó mọ̀ pé n tó ṣe yí ọ̀dá kó náà kó padà mọ̀ wípé nǹkan tó ń ṣe ò ní ọ̀dá. So gẹ́gẹ́ bí nǹkan tí mò ń try láti pé kí n jẹ́ kí àjọmọ̀ ní àárín ara wa. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run Ọba tó dá mi tó dẹ̀yìn mo fi bẹ̀yìn, mo fẹ́ kẹ́ fojú rí wo ọ̀rọ̀ tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo nǹkan tẹ́ bá lè ṣe láti pé kí program yìí kó mọ́ collapse, láti pé kálíbà fi mọ́ forward lọ pẹ̀lú nǹkan tá à ń ṣe. We need that your assistance pẹ̀lú ìmọ̀ràn, pẹ̀lú calls, pẹ̀lú gbogbo rẹ̀ láti pé the phone number is there láti pé kálíbà mọ́ pé kí la lè ṣe láti pé kí program yìí kó mọ́ collapse. I'm telling you from deep depth down of my heart, bó ṣe wọ Ọlọ́run bá pé kí n ṣe sọ́nà mo ṣe sọ́ láàárọ̀ yìí ní ọ̀gànjọ́ òru yìí tí Ọlọ́run bá kó ṣe dáadáa fún wa, Ọlọ́run bá kó má dá wa láàmú. So torí tí mo fi ní mo fẹ́ ṣe náà ni pé mo kàn fẹ́ ka kíní kan jáde fún yín, but kì í ṣe gbogbo rẹ̀ náà máa lè sọ fún wa níbí tó yẹ pé máa lè yọ díẹ̀ níbẹ̀ tó yẹ pé tó bá yá máa lè ṣe analysis lé lórí. Wọ́n tó wà ń bẹ èmi pẹ̀lú yín tá ń wòran tá ń pariwo àti bírú àwa tá ń pariwo. Ẹ jẹ́ kájọ tẹ́tí gbẹ̀lẹ̀ jẹ́ kájọ wo lẹ́tà tí wọ́n kọ sí, èmi ni wọ́n kọ sí. Gbogbo ṣe wà lára mi kò jẹ́ kí n nísìnyí pé mo gbọ́dọ̀ sọ jáde láti pé kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa kí a rí gbọ́ ká sì rò ń lò ká lè bá àmọ́ ibi tí à ń lọ pẹ̀lú ọ̀rọ̀ ara wa lórí ìrìn. Ó ní a very good morning to you, sir. Kí ni pé kú òwúrọ̀ o, sir. How can a whole town be so subjected to ridicule by an alleged criminal, an impersonator, and everyone fall for it? Báwo ló ṣe lè jẹ́ tí ó fi wá jẹ́ pé odidi ìlú ni wọ́n kọ́ àkó pápá mọ́ra tí wọ́n dì wọ́n lábẹ́ àwọn táwọn fọkàn sí wípé kìí sọmọ ìlú tó sì wá gba ìlú mọ́ wọn lọ́wọ́ tó wá di pé gbogbo wa la wá fẹ́ kó sábẹ́ ẹni tí èso sọmọ ìlú tó wá gba ìlú tí ò wá sí nǹkan tá a lè ṣe lé lórí. These court cases are carefully designed to waste time and stress everyone without any tangible achievement. Oníṣẹ́ rí ẹjọ́ tá à ń ṣe ní kóòtù yìí bó ti ṣe ń lọ ní kóòtù yìí ó dàbẹ̀ ni pé
wọ́n to ẹjọ́ yìí láti pé kọ́ ọmọ ọlọ́bí tí ń lọ yìí ni, láti pé ká má rí nǹkan kan gidi kan mú jáde níbẹ̀ nígbà tó bá ti di pé wọ́n bá fi lè dààmú gbogbo wa, òun ò ní rí nǹkan kan gidi pàtó kan tí wọ́n fi mú jáde. ń ló fà tí àwọn náà fi sọ pé a ó mọ̀ ṣe ẹjọ́ 20 ọdún lọ ni. Are the cases in court relevant to Toliat's case of impersonation or the fraud of his installation as the chief imam of Ogbomoso land? No. Then why is everyone a victim of his decor meant to distract attention from his crime? Ṣé ẹjọ́ tí wọ́n ń ṣe ní kóòtù yìí ní ìsìn tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní kóòtù yìí ní ìsìn, ṣé ẹjọ́ tó ní nǹkan ṣe pẹ̀lú wípé ọmọ ìlú bòmíì ló wá gba ẹ̀tọ́ ìlú àti tìdílé nìbìkan tó kó sọ́wọ́ tó fi ìdè tó fi wá gbà, ṣé ẹjọ́ yẹn ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ àti bó ti jẹ́ ìmáàmù lórí irọ́ tí kìí ṣe pé ẹ̀tọ́ ni fún tó fi jẹ́? Ó ní ṣé ẹjọ́ yìí só ní nǹkan ṣe pẹ̀lú? Ó ní rárá, kò rí bẹ́ẹ̀. Ní then why kí ló wá fà tó jẹ́ pé tó fi wá kó gbogbo wa mọ́ra tó wá kì wá wọnú ṣáàbò tó wá jẹ́ pé tí ń ṣẹlẹ̀ yìí wọ́n wá fi ọ̀rọ̀ pé ọba ni ọba kọ́, wọ́n wá fi tù wá lójú láti pé nǹkan tó ṣe gangan tó lè mú lọ sí ẹ̀wọ̀n tó fi lu òfin, wọn ò wá jẹ́ ká sọ̀rọ̀ lọ sọ́nà ẹbẹ̀ mọ́. Ìwọ̀nba tó tún sọ náà wọ́n tún wá ń ti orí wa kálẹ̀ káàkiri. Tẹ́ bá wá lọ kóòtù lónìí èèyàn kan ṣoṣo ni ó sọ̀rọ̀, tẹ́ bá lọ kóòtù lọ́la èèyàn kan ṣoṣo ni ó sọ̀rọ̀. So tán bá kó Muhammad wájú lórí n tó sọ ní àárín yẹn, ó wá ní Toliat is prepared to have 20 irrelevant Toliat is prepared to have 20 irrelevant and unconnected witnesses for this court for the next 2 to 5 years. The court hears one person per court session. I'm going at a monthly interval. That is 20 months gone. Then some arrange cancellation. Ó ní Toliat ṣetán láti mú àwọn èèyàn ogun wá sí court láti wá ṣe ẹlẹ́rìí fún wípé àwọn tó fẹ́ mọ béèrè pé ṣé ọmọ àbọ̀ ọmọ sọ ọmọ, the same question tẹ́wọ̀n ìbílẹ̀ náà lẹ́mọ̀ bí gbogbo wọn lóríṣiríṣiríṣiríṣi fún àwọn ogun yìí. Àwọn ogun yìí ní ìsìn ẹ jẹ́ ká wá sọ pé lóṣù kọ̀ọ̀kan náà fẹ́ mọ mú èèyàn kọ̀ọ̀kan. A jẹ́ pé fún ogún oṣù ẹ ṣírò iye ogún oṣù ọdún mélòó lélẹ́yìn. Wọ́n ṣetán láti kọ́kọ́ mú àwọn ẹlẹ́rìí wá láàrin ọdún kan, láàrin ọdún méjì tàbí jù bẹ́ẹ̀ lọ, yàtọ̀ sí àwọn ọjọ́ mi tó tún mọ́ sọ pé kóòtù ò jókòó lónìí ẹ jẹ́ ká tún gbé síjọ́ mi tó mọ̀ ṣe. Oníṣò kẹwò pláàni tí wọ́n ṣe pẹ̀lú àkókò mọ́ ṣẹjọ́ lọ ni òun wò rẹ̀, ó ń kọ lẹ́tà sẹ́mi ni o, èmi ló kọ sí láti pé kémi náà ronú sí ti ń lọ yìí tí kò bá yé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo wá gbé mi wá lè sùnmọ́ ọ̀rọ̀ yìí láti nǹkan bí ìjẹta náà ti kọ́ fún mi, mò ń ti ń design rẹ̀ lọ́kàn mi. Mo bá ní mo type ẹ̀, mo arrange ẹ̀, mo bá gbé jáde, àwọn nǹkan kan mi yóò sọnù, yóò mọ̀ jẹ́ pé information tẹ́mi nìkan mọ̀ ni tẹ́lómi ò ní mọ̀, kò sì dá. Ètò wọn ta fi need support yín nìyẹn, torí àwọn kan ń rí ti ń lọ, wọ́n sì ṣetán láti dúró ti kíní pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú gbogbo rẹ̀ pẹ̀lú òfin. Omi nínú wọn ní ìsìn kọ̀ọ̀kan sí mi ní ìsìn lọ́ọ̀yà ni wọ́n tán sọ wípé ọ̀rọ̀ báyìí irọ́ ni, ọ̀rọ̀ báyìí irọ́ ni, eléyìí tẹ́ bá rí àwọn lọ́ọ̀yà mọ̀ ṣe báyìí, wọ́n mọ̀ ṣe báyìí. We are talking from experience láti pé kẹ́lí bá mọ̀ pé wọ́n ń tàn wá nílùú Ògbómọ̀ṣọ́ ni. Ó wá ní costs are running and people are becoming disinterested and stressed. Wọ́n náwó, àwọn ààrẹ mùsùlùmí náwó, Báṣọ̀run náwó, aṣojú náwó, alájẹ Abdulaziz town planning wọ́n sáré kiri, bẹ́ẹ̀ náà ni Waska, gbogbo àwọn eléyìí ni wọ́n ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi ò sọ̀rọ̀ àwọn tí wọ́n máa lọ rí jẹun sí wọn lọ́rùn, òtò wọ́n ń jẹun sí wọn lọ́rùn ní wọn wúlò kankan. Gbogbo ẹni mò ń fi sọ fún yín, ìjẹba ṣe kẹ́ṣe mi ò ní yé sọ fún yín. You people are problems orí pé gbogbo yín náà là ń padà tún rí ọwọ́ kọ́wọ́ tẹ̀ ń gbé lábẹ́nú bẹ́ẹ̀ pé kíkẹ́sì ọmọ parí torí pé ẹ̀ ń tẹ̀lé wọn lọ rí jẹun ẹ̀ sì ń gbà wọn allowances. Gbogbo àwọn tó ń lọ rí ṣe meeting kálẹ̀ káàkiri sitting allowance wọ́n ní ẹgbẹ́ kálẹ̀ káàkiri. Tẹ́ bá débi ẹgbẹ́ ìwọ̀n pé ẹ jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ kábíyèsí nu, ẹ mọ̀ sọ̀rọ̀ Yunusa níbí yìí o. Bó o lẹ sì lè sọ̀rọ̀ kábíyèsí níbi kan tọ́rọ̀ Yunusa ò ní jáde pẹ̀lú nǹkan tí ń lọ níbí. Wọ́n wá sọ pé ẹ mọ̀ sọ̀rọ̀ níbí, ẹ mọ̀ sọ̀rọ̀ Adéṣeun níbí yìí torí ó lè affect ọ̀gá wa tó fẹ́ lọ fún gọ́fúnà. Adéṣeun wọn takò wọn. Yes, n tó ń ṣẹlẹ̀ lẹ́gbọ́n tí mo sọ fún yìí. This is one of the pains tí ń dà mí láàmú lọ́kàn mi, tí ń dà ọ́ láàmú nílùú nìyẹn. Ẹni gúrùpù káàkiri pé agitate lórí pé fẹ́ gbọ́ Ògbómọ̀ṣọ́ rẹ̀ bó tẹ́tí ní interest ara yín.
irú eléyìí lèmi yìí kọ́ tí mo ní àwọn ẹ̀mí pẹ̀lú àwọn èèyàn mi Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum ṣe no we will never accept that ńlá fi dèèyàn burúkú ní ìsìn lọ́wọ́ adé pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ní wọ́n champion lọ́ba níkà ní problem wa lọ́ba níkà eléyìí ó pè lọ́ba níkà àwọn ọ̀tá tó ń dà lóru lọ́ba níkà ní problem àwọn eléyìí náà tó ń sáré olóṣèlú lọ́ba níkà ní problem yìí bó ti ṣe ń ṣẹlẹ̀ nìyẹn ẹni tó kọ ìwé yìí feel fún mi ni ó feel fún mi ni pé in fact gbogbo wa tó ń bá ti rí mi lórí fídíò bá àánú mi máa ń ṣeun pé bàbá yìí wọ́n ń dà láàmú pọ̀jù kéésì sóun nìkan wọ́n sì ń dààmú ìlú náà ni lórí àlàáfíà ìlú tiwọn I am very healthy mi ò ní BP o and I will never have it. I will never have it. Ìwọ̀n bá tó ń bá lè ṣe exercise mò ń ṣe mi ò ní BP natural food sí mò ń jẹ natural ni mo lè má jẹ òkèlè gan fóṣù kan kìí ṣe pé títẹ bí tí máa control ara mi ìjọba bá fẹ́ jẹ báyìí máa sọ fún ọ conveniently lónìí iyán ni mo fẹ́ jẹ òní àmàlà eléyìí funfun ni mo fẹ́ jẹ ìjọba bá fẹ́ if I want to eat anything solid just a cup of tea is okay for me for the night a cup of tea is okay for me from morning till evening so mo ń control ara mi kìí ṣe pé you eat when you are hungry gẹ́gẹ́ pé wọ́n ní àárọ̀ ni mo gbọ́dọ̀ jẹun ọ̀sán ni mo gbọ́dọ̀ jẹun no let's eat our 3 square meal kò sí nǹkan kan tí irọ́ ní jẹ́ 3 square meal tẹ́ bá kan tán pè ní square 4 corner ni bóò ní 3 square meal bóò ní 3 sí wá di square gbogbo nǹkan tá à ń jọ ń ṣe nílẹ̀ ayé ìlọ jẹ́ pé rọ káàtó bó ṣe yẹ you eat when you are hungry you don't eat because it's time aago méjì ti kọjá mi ò tí ì jẹun so no you don't eat because of time you eat because it is seeking for bó ṣe rí nìyẹn ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ó ní wọ́n ṣe láti pé nígbà tán bá kó ìrẹ̀wẹ̀sì ọkàn bọ́ra ẹgbẹ́ lómi ti ẹ̀rọ àwọn kan náà ti sọ pé mọ́dàmú lọ́ba níka ẹjọ́ kọ́ mọ́ pariwo nígbà tó bá pariwo títí nígbà tó bá sọ ẹ̀rí pé ẹ̀ ní rí mọ́ nígbà tẹ́ ẹ̀ bá ti rí mọ́ ẹgbó ti tán ẹ ṣáàjì ká mọ̀ náwó fáwọn tó mọ̀ bù tẹ́lẹ̀ ìbá bu bí tọ̀hún bá bu yóò get frustrated nígbà tí mo ti mọ̀ pé mo ṣe fẹ́ ṣe ni mi ò dààmú pẹ̀lú gbogbo orú àwọn eléyìí wọ́n parẹ́ máyé ni ẹ̀tọ́ báyìí ti bú mi nínú àwọn ọ̀gá wọn ni màá mọ rọ́ọ̀lù àwọn dẹ̀ mọ́ fọ̀rọ̀ ti ṣe máa fi gba sálárì níbẹ̀ àti àwọn àlà ibi láṣírí gbogbo wọn náà ti bẹ̀rẹ̀ sí tù àwọn míì lórí dẹ́gbẹ́lẹ̀ lórúkọ wípé àwọn fẹ́ jàǹgbára fún Ògbómọ̀ṣọ́ àti wọ́n sì tún gba nǹkan lọ́dọ̀ Yunusa ẹ bá sì ti rí wọn lẹ́yìn wọn lérò pé wọ́n wà pẹ̀lú òlù sincerely so to be able to stress us just like nǹkan tí wọ́n sọ sí mi níbi ìtẹ́ni tó kọ́ kí ní ìsinmi tó fi sọ wọn pé because that person cares. He cares about Kabiyesi, he cares about our land, and he cares about me. At least all will stop coming to court. Pé tẹ́lẹ̀ this gbogbo ẹwà lónìí nígbà tó bá dé stage kan yóò sú àwọn nǹkan láti mọ̀ lọ sí court. That is nítorítọ̀ wọn mọ̀ ní gbòòrò pé àwọn tó ń lọ sí court yẹn ni pé bóyá owó wọn náà fi wọ mọ́tò náà fi ṣe kí nínú wọn mọ̀ ẹgbẹ́ àwọn tó ń kó lọ sí court yẹn àwọn kan náà wà lábẹ́ kọ́mọ lọ bíi káwọn ọmọ kọ́ experience pé táwọn náà bá délé ká tẹ́ bá dé odò ọba tẹ́ bá yín tó ṣẹlẹ̀ níbẹ̀ tẹ́ bá dájà wà tẹ́ bá rí taari ń bẹ̀ àwọn náà tún fi ìrìnàjò Ògbómọ̀ṣọ́ sí Ìbàdàn wọ́n fi ṣe adventure wọ́n sì ń jẹ gbogbo táwọn yìí sì ní lórí ọ̀fẹ́ ni wípé so àwọn eléyìí kò lè dà wọ́n láàmú stress yẹn ò lè sí lọ́dọ̀ wọn so àwọn gan náà tẹ̀ lè mọ́tì pressure kankan fún àwọn ọlọ́pàá àwọn lọ́ọ̀yà àbí nǹkan kan lórí kéèsì yìí ó ní Toliat and his group are playing games with the king, the traditional chief and the good people of Ògbómọ̀ṣọ́ land. Ó ní sẹ́rí Toliat rí yìí wọ́n fi ìlú Ògbómọ̀ṣọ́ ta ayò ni wọ́n ń ta ayò pẹ̀lú Kábíyèsí wọ́n ń ta ọpọlọ Kábíyèsí àti àwọn olóyè ìlú àti gbogbo àwọn tọ́jú olólùfẹ́ dáadáa fún ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n fi wọ́n tó kí ni Yunusa wí náà ẹ dákun ẹ jẹ́ kí n gbé sí ẹ̀gbọ́n tó wí. tí Ògbómọ̀ṣọ́ bá mọ̀ pé à ń tan àwọn ni bóyá ń dọ́nà ẹ̀ mọ̀ ń tẹ̀sí. so tí ìmọ̀ bá ń tàn ní ẹ̀tàn jẹ́ lásán ni ẹ̀rọ bá ń jà àjà ó dáa nísìn ní táìpì mọ̀ ni. báwọn ààfin tí bọ̀dá àbíbù bá kó wọn lóde tí wọ́n bá darí tí bọ̀dá àbíbù bá kó àwọn jàmáà àfin darí ibo ni wọ́n kàn lọ. ìjà ìlara ń sálẹ̀ àfọ̀n. bẹ́ẹ̀ni náà bá kó àwọn ìlú lóde tá a bá darí ibo ní kàn lọ. ọ̀dà ibo ni gbogbo ọlá ń padà sí. àtọ́ ọlá àlú ibo ló padà sí. ọlá àfin ibo ló padà sí. à ń tàn yìí. ó dá nísìn.
kẹ́ ẹ lè mọ̀ pé èmi kàbẹ́ kẹ́ ẹ mọ̀ ni o àwa àjà o a kàn ń tàn ilé o ó dáa nísìnyí mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́ yé dáadáa o nígbà èmi di lè mọ́mù kí wọ́n gbé fún mi wọ́n gbọ́kọ̀ fún mi good nígbà bọ̀dọ̀ àbíkú lè di lè mọ́mù kí wọ́n gbé fún inú ilé wo lọkọ̀ ti di méjì sọ́tọ̀ nígbà èmi jẹ́ lè mọ́mù wọ́n gbọ́kọ̀ fún àbí wọ́n gbọ́kọ̀ fún mi nígbà bọ̀dọ̀ àbíkú jẹ́ lè mọ́mù sí wọ́n gbọ́kọ̀ fún ọ̀pá méjèèjì mo la gbé sí sọ́tọ̀. Ọ̀pá tó di. Now ẹ wá wo nǹkan sẹ́rí ìjọ kan ìjọ tí èmi padà kọ̀ọ̀kúrò lẹ́bi mi pé ẹ̀tàn tá à ń tàn yìí o ọlọ́run jẹ́ oyè yín ìjọ kan àwa lóde èmi kó àwọn ìlú lóde àwọn bọ̀dá àbíkú náà káwọn àfi lóde àwọn wá darí látòde wọ́n wà sálẹ̀ àfọ̀n wọ́n páàkì ọkọ̀ bọ̀dá àbíkú ọkọ̀ tìbí wọ́n páàkì ẹ̀ lọ. Bọ́lọ̀ bó ti yé wọ́n páàkì ẹ̀ lọ. Now àwa náà darí òde èmi àtàwọn bàbá yìí àwa náà darí òde. Níjọ́ náà mo gbé ilọ́ọ̀sì dání mo tún gbé bọ́ọ̀sì bàbá bàbá yìí gbé Sienna. Òṣìrà òun gbé Corolla bá ń gbọ́ òun náà gbé tiẹ̀ àwa tó ọkọ̀ tẹ̀léra wọn lọ. Àwọn bọ̀dá àbí ibùdó tí wọ́n lọ pẹ̀lú àjẹmọ́ wọn èmi náà tó tèmi lọ pẹ̀lú àjẹmọ́ mi. Ó dáa gbogbo aláméjèèjì bí ọkọ̀ bíi mẹ́wàá tá a tó títì níbo wọ́n kó gbogbo ẹ̀ wá. Sọ́tún ṣé ẹ wá mọ tó fọ́nì? Àwa wà lókè à ń pínwó à ń jàmọ̀là àwọn náà wà sálẹ̀ àwọn náà pínwó wọ́n jàmọ̀là. Ẹ wọ nǹkan sẹ́rí àwọn ti sàlẹ̀ àwọn ń pariwo pé bàbá gbogbo náírà o pé bàbá gbogbo ó ń dẹ́gbẹ̀rẹ̀ bá ti mọ́lẹ̀ bàbá gbogbo ìmọ́lẹ̀ àwa náà ń hó o ti àlókè. Tọkọ̀rọ̀ sọ pé ilé jẹ́ ẹwọ kìíní o káàsù ti kówó yẹ o kìíní kan ti ṣe o à ń yanjú owó àwọn náà yanjú owó sálẹ̀ àwa ń túmọ̀ là lókè àwọn náà ń túmọ̀ là sálẹ̀ mo wá wò tí mo ní wo ọlọ́run ọ̀jẹ̀ gbogbo ọ̀jọ̀ ọgbẹ́ o à ń tàn yín àjà. Mo rò pé ẹ ti gbọ́ nǹkan tí Yunusa wí nísìn wípé yóò padà sú wa nígbà tẹ́ ẹ bá padà mọ̀ wípé àwọn ń tan ìlú Ògbómọ̀ṣọ́ ni. Ṣé ọ̀rọ̀ tẹ́lẹ̀ ìwí ní sí sórí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ gbogbo àwọn experience tá à ń rí pẹ̀lú orin àjò yìí náà nìyẹn wípé òkè ṣé ayé lára ń tàn wá ń tòótọ́ ní àbí wọn tàn wá ẹ jẹ́ ká máa gbé lọ. Wọ́n ní the lawyer seems not to be in a hurry as if he has whole lifetime for the case. I bet it the lawyer is compromised. Bàbá wa sọ́ba lójú ibi tọ́rọ̀ ìgbé ti kàn yín nìyí. Wọ́n náà dàbẹ́ ni pé ẹjọ́ tí lọ́yà ń ṣe fún ìlú ó dàbẹ̀ pé kọ̀ọ̀kan wọn lójú láti pé kán ṣe ẹjọ́ yìí láti pé kẹjọ́ yìí kó lè bá tètè parí. Wọ́n fẹ́ wo bí ìgbà tó yẹ pé iṣẹ́ yìí ti di iṣẹ́ àṣẹ lọ títí tí ẹlẹ́mìí ó fi gbà ní nígbà tó yẹ pé tán bá ti ń lọ ìlówó ti bẹ̀ tí ń jáde. So kéèsì yìí nìsín àwọn gan náà ń ṣetán láti kanjú pé kí kéèsì yìí kọ́ tán torí kò ní nǹkan kan ṣe lọ́rùn ara wọn àwọn tí ó bá dà láàmú ni ó dà láàmú nígbà tó yẹ pé bẹ́ẹ̀ làwọn gbé ti ń jẹ kódà tí lóyún bá ti fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ó lè dogun láàrin wọn pẹ̀lú onítàn òun rò bẹ́ẹ̀ o mo ń lérò ní pé ó dàbẹ̀ nípa àwọn náà ti compromise ó dàbẹ̀ ní pé bọ́yá àwọn gan náà wọ́n ti plan ara wọn pé jẹ́ ká mọ̀ tàtàrà kí ni ká mọ̀ fi jọ àmọ́ pé àwọn ènìyàn ní àwọn jẹ́ ká mọ̀ fà lọ pé yóò ní nǹkan tí ó wọlé fún wa fún gbà mí mo ń rò bẹ́ẹ̀ ni o gẹ́gẹ́ bí nǹkan tó wí mo ń rò bẹ́ẹ̀ ni o èmi ni wọ́n kọ lẹ́tà sí it's not an accusation kan wọ́n accuse anybody mo fẹ́ rò bẹ́ẹ̀ bó tí kì í bá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ báyọ̀ kó lọ pé kí ló fà tán fi bẹ́ẹ̀. wọ́n ní do you know that a smart and serious lawyer will have established who the witness is with his first question? Have a read again of those questions that he asks first. He actually puts the cat in the front of a horse of the horses. I believe he did that intentionally to waste the court's time. Ọwọ́ ti kan ọwọ́ èyí kí n kọ́kọ́ dún méjì tó mọ́ padà lọ sí òyìnbó yòókù torí bá dá sí ń kan òun náà lòun náà fi sọ̀rọ̀. Ó ní ẹ wo àwọn ìbéèrè tí àwọn lọ́ọ̀yà wa tán ń bi àwọn èèyàn tó bá wá sí kóòtù. Àwọn ìbéèrè tó yẹ kán ti tarí síwájú tó yẹ pé tó bá ti tarí síwájú tí wọ́n ti mọ̀ pé lágbájá yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú kéèsì yìí tí wọ́n sọ fún kóòtù yìí pé bá wa tarí lágbájá yìí jáde ọ̀rọ̀ yìí kò kàn án àbí kò mọ̀ nǹkan kan nípa rẹ̀.
wọn wá ní béèrè wọn wá beat about the bush wọn mọ mélè tó bá yá wọn wà lọ rí béèrè tó bá wá parí wọn fi wá mọ sọ pé ọ̀dà bẹni pé léyìí kò ní kéèsì kálukọ́ wà rẹ́rìn àṣẹ gbogbo bá ṣe jókòó látàárọ̀ àṣẹrọ ní lágbájá fẹ́ pa kí ló fà tán fi mú èyí tó yẹ kọ́kọ́ wá síwájú tó wá mú sí parí tó ráwọn náà ń fọ́lò kéèsì wa ẹni tó kọ kíní ìsinmi ò sí Nàìjíríà o ẹni tó kọ kíní ìsinmi kò sí London o ẹni tí mo tọkọ sí ìsìn kò sí l'Amẹ́ríkà o ẹni tó kọ kíní ìsìn kò sí ní Canada o ẹni tó kọ kíní ìsìn yóò yà yín lẹ́nu pé láti Switzerland ló ti kọ́lé ìsinmi kò sí ní Germany ẹ wo ibi tí ń gbé tí ń wo kíní láti Switzerland lórí tó kọ kíní ìsinmi ti kọ kíní ìsinmi bó ṣe ń ka lára tó òun gangan fúnra ara rẹ̀ ẹni tí ń kọ kíní is a lawyer lẹ́ni tí ń kọ kíní ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ sí ni tí sì ń ka lára pé tó bá ṣe pé lé lòun wà òun gan ò bá ṣe tán láti fẹ́ gbé kéèsì lọ́rùn ara rẹ̀ lọ́fẹ̀ẹ́ tó nígbà tó rí gba a ní kéèsì lórí ọ̀rọ̀ Yunusa pé kí lọ́wọ́ adé kó wáyé pé nǹkan tó wá sanwó lé lórí tó yẹ pé wọ́n tún wá lè fi mọ́ di báyìí tó fi mọ́ dàbí ìgbà pé wọ́n compromise pé ó fẹ́ dàbí ìgbà tó yẹ pé ọwọ́ ti wọ́wọ́ pé ẹ̀yin àti mọ̀ pé lose case ẹ̀ mọ́ wọ́ọ̀rì ẹ̀ jẹ́ ká jọ play delay tactics fúnra wa tàbájọ play delay tactics kẹ́yìn náà kẹfì ní tẹ fẹ́ gbà lọ́dọ̀ àwọn títí ó lọ́ fẹ́ dàbí ẹni kó ti rí bẹ́ẹ̀ ó wá ní rather he choose to cooperate with them to waste time. Have a look at the irrelevant questions that he started with and only ask the relevant questions in the end. Mo ti sọ yẹn síwájú. Ìkọ́ dàbẹ̀ nípa àwọn náà tún kún wọn lọ́wọ́ láti kún fẹ́fẹ́ lé fi waste time wa. Lọ́ọ̀yà ti ìlú dàbẹ̀ nípa ti kún wọn lọ́wọ́ láti fẹ́fẹ́ lé náà waste time wa. Wọ́n mọ béèrè àwọn question tí kò jọmọ́ question tó wá jẹ́ pé tó wà relevant wọ́n àti yóò wà lọ́ọ̀rẹ́ sọ sí parí. Ibẹ̀ ló ti yẹ pé ti parí ilẹ̀ ẹ̀kọ́ ti lè sọ pé ẹni tí wọ́n kọ́kọ́ fẹ́ bí ọ́ ní ọ̀rọ̀ pọ̀ ọ̀bọ̀ tí eléyìí ni mo fẹ́ fi sí pa ẹ̀jẹ̀ kọ́kọ́ fi sí bẹ̀rẹ̀ bó ló ṣe jẹ́ níbẹ̀ láti bẹ̀rẹ̀ láti bí ìbéèrè àkọ́kọ́ lẹ́tì mọ̀ pé ẹni lágbájá yìí wọ́n rẹ́ǹtì ẹ̀ wá ni tí wọ́n fi sọ fún kóòtù pé ẹ tarí rẹ̀ jáde. Ó ní you will agree with me that the best starting question is the identity of the witness. Why don't he ask? Can you please introduce yourself to the court and tell the court your connection and area of involvement in this case? Ó ní ó yẹ ká lè mọ̀ wípé láti bí question àkọ́kọ́ lẹ́ẹ̀tì mọ̀ pé sẹ́ni báyìí wọ́n lè máa bá lọ lórí ẹjọ́ ká máa gbẹ́jọ́ rẹ̀ lọ. Báwo kí lorúkọ rẹ̀ báwo ló ṣe jẹ́ sí kéèsì tá à ń bá lọ yìí? Kí ni igun tí kéèsì yìí kọ sí ẹ ẹjọ́ yìí pò ló ṣe kọ sí ẹ so kọ ìtọ́kọ sí ọ gẹ́gẹ́ bí ẹbí àbí ará ìlú àbí ní ọ̀rọ̀ ẹjọ́ yìí fi jẹ́ sí ẹ tó fi wá sí kóòtù láti wá ṣẹ̀rí pẹ̀lú eléyìí ló ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá rí pé kò bá jọ mẹ́bí tí ẹ bá sọmọ Ògbómọ̀ṣọ́ tí kò jọ mẹ́bí tí wọ́n kanra pẹ̀lú Yunusa tí kò jọ mọ́ ọ̀rọ̀ àwọn tó ń ṣe nǹkan kan pẹ̀lú ìlú láti fi question lákọ̀ọ́kọ́ ẹ má fẹ́ lé ìwé sí táwọn adájọ́ ẹ bá wa taari eléyìí dànù ẹ jẹ́ ká mẹ́lò mi wá pé nítorí ká fi bẹ̀rẹ̀ nu ẹ tí wọ́n fi nǹkan mi fi bẹ̀rẹ̀ láti máa fi buy time fáwọn lọ́ọ̀yà tọ̀hún náà kẹ́lẹ́ bá rí nǹkan tó fẹ́ jẹ lára àwọn tó gbẹ́jọ́ wá pé gbogbo wọn náà ti mọ̀ pé àwọn ti lose the case but wọ́n fi wá tayò ní gẹ́gẹ́ bí ìbínú lẹni tó kọ̀wé kíní ìfi kọ́ sí mi o Switzerland ni o látọ̀nà jíjìn kẹ́mọ̀ pé wọ́n ń follow case wa ẹ̀yin adájọ́ wa kẹ́mọ̀ pé wọ́n ń follow gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe rí ọ̀rọ̀ kan níjọ́sí tán gbé wá fún ẹ̀yin adájọ́ wa lẹ́rí tán gbé wá fún yín níjọ́sí tẹ́ ẹ̀rí tẹ́ tó rẹ̀ fi wá sí kóòtù kó wọ́n fi bà yín lórúkọ jẹ́ kẹ́mọ̀ pé kìí ṣe Nàìjíríà ọ̀rọ̀ Nàìjíríà ti fẹ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ti fẹ́ káàkiri àgbáyé àwọn tí èsì mùsùlùmí ti bá wa mọ̀ àwọn tó jẹ́ mùsùlùmí náà ti bá wa mọ̀ àwọn tí èsì Yorùbá ti bá wa mọ̀ torí à ń táìpù ẹ̀ Yunusa ti gbé ebú wọ́n ti rí bẹ́ẹ̀ ni pé èsì ó ti wúwa oríṣiríṣi tó ti draw attention ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ló ń watch wa pẹ̀lú nǹkan tá à ń ṣe nílùú Ògbómọ̀ṣọ́ àti tá à ń ṣe pẹ̀lú case adájọ́ gan ọmọ ìpẹ́rú ọ̀rọ̀ tó jáde yẹn ó lè jáde tó fi wọ́n fi pẹni tán pé kọ́kọ́ mọ́sálà ìmọ̀ wá sí court kó lè bá àwọn ọmọ nǹkan tí ń lọ. So what we are saying now is that a case Zubairu Mohammed Taofeek nìkan ní ń pariwo àwọn tó ń pariwo náà wà tí wọ́n rí wọ́n ti rí náà rí.